Israeli, Aferi. Say, Olúwa wá. Tonight. Olúwa wá. Jésù wá. We want to see you. Hey, Olúwa wá. Àdìlérí rẹ̀ mú. Pé wọ́n yóò wà láàrin àwa. Àwa tó péjọ lórúkọ rẹ̀. Kábíyèsí o. Àdìlérí rẹ̀ mú. Ọlọ́run pé wọ́n yóò wà láàrin àwa. Àwa tó péjọ lórúkọ rẹ̀. Èlì ni lórúkọ àwọn ogun ọ̀run. Èlì ni lórúkọ àwọn màláíkà. Ẹ wá wo màláíkà tó ṣẹ̀ṣẹ̀ dé. Ẹ wá wo màláíkà tó ṣẹ̀ṣẹ̀ dé. Èlò Rámà. Èlò Ṣílò. 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 Ìkẹ́ ọlọ́lá. Màbọ̀ láàrin wa. Èlò èlò aláwùrà. Ẹ wí pé èlò èlò aláwùrà. Ìpìlẹ̀ ti Jésù. Fínà lẹ́lẹ́ yìí. Tí bàbá Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká dúpẹ́. Kí Ọlọ́run ọba àwọn ọba ó tún sọ wa padà sí láyé àtàláfíà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Òtítọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára ni. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Òun nìkan ni lánàá, òun nìkan ni lónìí, òun nìkan náà ni títí láéláé. Gbogbo àwa tí a mọ̀ pé a fẹ́ gba nǹkan lọ́wọ́ Ọlọ́run lónìí, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé Olúwa o ṣé o, Ẹ̀mí mímọ́ o ṣé o, ọba àwọn ọba o ṣé o, ìrètí rẹ̀ wọ́n sọ̀kalẹ̀. Lọ́rẹ̀ mímọ́ yìí àmì ìrètí rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wá pé o rán ẹ̀mí mímọ́ rẹ̀ sọ̀kalẹ̀. Àwa àyànfẹ́ máa mi ṣàfẹ́rí rẹ̀ o. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọba àwọn ọba ti wà láàrin wa, atóbi jù ti darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn lógo níbikíbi tí a wà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé orúkọ ọ̀gá ògo ga. Kọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀.
ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, arúgbó ọjọ́, àdàgbà mọ́ pààrọ̀ òyìn, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn lógo níbi kíbi tá a wà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àwọn ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká yìn lógo pé Olúwa mo dúpẹ́. Bí a ṣe ń dúpẹ́ yìí, ẹ jẹ́ ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé Olúwa dáríjì mi. Ẹ̀mí mímọ́ dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀. Ó ní nínú ẹ̀ṣẹ̀ la lóyún wa, nínú ẹ̀ṣẹ̀ la bí wa sí. Ó ní gbogbo ìmọ́fífẹ́ wa níwájú òun ó dàbí èkísà ẹlẹ́gbin. Ẹ jẹ́ ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé a máa jẹ́ òkè níwájú wa, a máa jẹ́ òkè nínú ayé ènìyàn. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa dáríjì mi. Ṣọ́bọ̀ra bí wọ́n ló fojú ọ̀run ṣàṣọ́bọ̀ra. Ọlọ́run àgbáyé o, you are mighty o. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká dúpẹ́. Láàánú Jésù làbánidárò, ọ̀rọ̀ rẹ̀ mú mi lára dá. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ ká 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 yìn lógo. Òní ní ọjọ́ kẹta, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ atóbi torí ọ̀ṣẹ́, ẹ̀mí mímọ́ ọ̀ṣẹ́ o, àyàyè ọ̀ṣẹ́. Bí ẹ ṣe dúpẹ́ yìí, ẹ máa rọ agbègbè yín àti àyíká yín ní agbára iná. Kí Olúwa gbé agbára wọ̀ wá. Agbára iná Olúwa jẹ́ kó sọ̀kalẹ̀ sí àyíká àti agbègbè mi. Gbogbo ẹ̀mí aṣàdúrà jẹ, mo fi yín sínú ìdè. Ẹ máa pàṣẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Gbogbo ẹ̀yin ẹ̀mí aṣàdúrà jẹ ní orúkọ Jésù. Ogun ọ̀run bá yín wí lónìí. Gbogbo ẹ̀yin ẹ̀mí tí kì í jẹ́ kádúrà ó gbà, ogun ọ̀run bá yín wí lónìí. Ó yẹ wọnú ìdè lọ. Ìwọ kúkú lọ́lọ́run wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Olúwa ó yẹ fi sínú ìdè. Gbogbo ẹ̀mí tí kì í jẹ́ kádúrà ó gbà lórúkọ Jésù. Ó yẹ wọnú ìdè lọ. Gbogbo ẹ̀mí tí máa ń takò àdúrà lórúkọ Jésù ó yẹ wọnú ìdè lọ. Gbogbo ègún ìdílé tó máa ń takò àṣeyọrí àdúrà lórúkọ Jésù ó yẹ wọnú ìdè lọ. Gbogbo àfúnjẹ ojú oorun tó máa ń takò àṣeyọrí àdúrà lórúkọ Jésù ó yẹ ìfiná jáde lára mi, ó yẹ wọnú ìdè lọ. Gbogbo ẹ̀yin òkè ńlá, gbogbo ẹ̀yin òkè kéékèèké lórúkọ Jésù ó yẹ wó lulẹ̀, ó yẹ wó lulẹ̀, ó yẹ ẹ ṣídìí lọ sínú ilẹ̀ lórúkọ Jésù. Ẹ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa fún mi ní agbára. Láìsí agbára o lè ṣí òkè nídìí o. Agbára tá à ń sọ kì í ṣe agbára pé mo ní egungun o. Agbára ẹ̀mí mímọ́ ó yá béèrè fún pé Olúwa agbára láti ṣí òkè tó dúró níwájú mi tí ò jẹ́ kí n lọ, òkè tó ń fa ìfàsẹ́yìn nínú ayé mi. Olúwa gbé agbára wọ̀ mí láti ṣí nídìí. Ó ní tí o bá nígbàgbọ́ tó kéré bíi kóró mọ́sítádì, ó sọ fún òkè pé ṣídìí, ó sì ṣídìí. Sọ fún Olúwa pé Olúwa agbára láti ṣí òkè nídìí lónìí. Olúwa gbé wọ̀ mí, gbé wọ̀ ìdílé mi, gbé wọ̀ mí. Àṣẹ láti ṣí òkè nídìí. Olúwa ó yá gbé wọ̀ mí. Ẹ̀mí mímọ́ gbé wọ̀ mí. Agbára àti àṣẹ, agbára ẹ̀mí mímọ́ pẹ̀lú àṣẹ. Olúwa gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí. Gbogbo òkè níwájú mi, Olúwa sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀. Fún mi ní agbára láti sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀. Fún mi ní àṣẹ láti kọ̀ntró wọn, láti kọ̀ntró gbogbo òkè tó wà níwájú ayé wa. Olúwa fún mi ní agbára. Ẹ̀mí mímọ́ fún mi ní agbára. Ayérayé fún mi ní agbára. O gbọ́dọ̀ ní agbára kó o tó lè bá òkè wí. Láì jẹ́ kó o bá ní agbára, o ò lè bá òkè wí. Béèrè fún agbára ẹ̀mí mímọ́. Kí Olúwa agbára ni ayé mi ń fẹ́. Olúwa fún mi ní agbára. Agbára ni ayé mi ń fẹ́. Ẹ̀mí mímọ́ ó yá fún mi ní agbára. Agbára ni ọ̀rọ̀ mi ń fẹ́. Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́. Kì í ṣe agbára pé mo lè gbé nǹkan o. Kì í ṣe agbára pé agbára tayé o. Agbára ẹ̀mí mímọ́ ló ń béèrè fún. Béèrè pẹ̀lú ọwọ́ agbára pé Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́. Bí ẹ ṣe ń béèrè lónìí, ọ̀run fún yín ní orúkọ Jésù Kristi olùgbàlà. Bí ẹ ṣe ń béèrè fún agbára torí àwọn òkè tó ń dí ayé wa lọ́wọ́, àwọn òkè tó ń pa wá lẹ́kún, àwọn òkè tá a ń mì, tá a ń gùn, tá a fi ń mí ẹlẹ́ẹlẹ́, àwọn òkè tá a ń gùn tó ń fa ìsàn,
àwọn òkè tá à ń gùn tó ń fa ìfàsẹ́yìn, àwọn òkè tá à ń gùn tó ń fa ìjákulẹ̀, àwọn òkè tá à ń gùn tá à rá láàánú, tá à lólùrànlọ́wọ́, Ọlọ́run fẹ́ wó palẹ̀ lónìí ní orúkọ Jésù Kristi olùgbàlà. A ní òkè tí alágbára gùn tó mì ẹlẹ́ẹ̀lẹ́, olórí ó ní òkè tá lágbára gùn tó mì ẹlẹ́, òkè tá lágbára gùn tó mì ẹlẹ́ o, òun lémi ọmọ Ọlọ́run gùn tí mo padà wá dúpẹ́, òkè tá lágbára gùn tó mì ẹlẹ́. Ìwọ náà fẹ́ gun òkè yìí, o fẹ́ mímọ́, o fẹ́ tẹrí òkè yìí ba, o fẹ́ tẹrí wọn wọlẹ̀ lórúkọ Jésù. Agbára láti tẹrí wọn wọlẹ̀ ọ̀run yóò gbé wọ̀. Bí o ṣe ń darapọ̀ lórí afẹ́fẹ́ lónìí lórúkọ Jésù, agbára ẹ̀mí mọ́ ó yá kó sọ̀kalẹ̀ síbi tó wà. Agbára tó ń já ìdè, agbára tó ń tú ìdè lórúkọ Jésù kó sọ̀kalẹ̀ síbi tó wà. Agbára tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù kó sọ̀kalẹ̀ síbi tó wà. Ẹ̀mí àwọn wòlíì, Ọlọ́run ìpè àwọn bàbá wa, Ọlọ́run ìpè àwọn bàbá wa, Ọlọ́run ìpè Oyèlámì, Ọlọ́run ìpè Ayọ̀ Babalọ́lá, Ọlọ́run Àkàndélẹ́dẹ́, mo pè yín Ọlọ́run Ìdáhósà lórúkọ Jésù Kristi olùgbàlà. Ó yẹ darapọ̀ mọ́ wa. Agbára tẹ́ ẹ fi ṣiṣẹ́ ìgbàanì pẹ̀lú òtítọ́, agbára tí ó dìdàkudà kẹ́ ẹ tó papòdà lórúkọ Jésù Kristi, ó yá kó darapọ̀ mọ́ wa. Agbára tó lajú afọ́jú tó jí òkú dìde, agbára tó sọ àgàndọ́ lọ́mọ, agbára tó tún orí ẹni ṣe lórúkọ Jésù, mo pè yín ní wákàtí ọ̀wọ̀, ó yẹ darapọ̀ mọ́ wa ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ sì ti gùn. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sí orí afẹ́fẹ́. Ìní ní ọjọ́ kẹta tá a ti ń gbàdúrà. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbàdúrà kẹ́ ẹ sì nígbàgbọ́ pé Ọlọ́run wà pẹ̀lú wa ní orí òkè yìí. Ní àná gbà tí Ọlọ́run fi mẹ́sẹ̀jì síta pé ọmọkùnrin kan wà lórí ìdùbúlẹ̀ àìsàn, ó ń ṣe àìsàn kí ẹni tó sì dé mọ́lẹ̀, ẹni tó súnmọ́ pé kó gbàdúrà. Ẹ gbọ́, mi ò tí ì ráàyè láti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ torí àsìkò tí a ń gbàdúrà ọlọ́jọ́ méje mo máa ń bísí díẹ̀. Yóò dára fún wa lórúkọ Jésù. Ṣùgbọ́n ẹ gbọ́ ohun ẹ̀, kí ni nǹkan tó sọ. Nígbà tí Ọlọ́run sọ pé ẹnìkan wà lábẹ́ ohùn yìí, ọdọọdún ni wọ́n máa ń fi kòkòrò, ẹ̀mí kòkòrò dá dúró, ẹ̀mí kòkòrò wọ́n máa ń fi dá jókòó. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Nígbà tí ẹni sẹ́ǹdì fọ́tò yìí sí mi lánàá, ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù Ọlọ́run bà mí. Mo rò pé gbogbo wa ń wo àwòrán yìí. Ṣé ẹ rí àwòrán yìí dáadáa? Ṣé ẹ rí àwòrán yìí dáadáa? Mo rò pé gbogbo wa ń wò ó. Mo ń fi àwòrán kan hàn wá, mo fẹ́ kí gbogbo wa ká parapọ̀ ká jọ wò ó. Àwòrán yìí mo fẹ́ kẹ́ ẹ wò ó. Mo fẹ́ kẹ́ ẹ wo àwòrán yìí. Àwòrán yìí mo fẹ́ kẹ́ ẹ wò ó. Mo ń bọ̀ o. Mo fẹ́ kẹ́ ẹ wo àwòrán yìí dáadáa. Ògo tó borí ògo. Ṣé gbogbo wa rí àwòrán yìí dáadáa? Ṣé gbogbo wa rí àwòrán yìí dáadáa? Ṣé gbogbo wa rí? Lórúkọ Jésù yóò dára fún wa. A ó sì rí àánú gbà. Mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà lónìí. Nígbà tí mẹ́sẹ̀jì àsọtẹ́lẹ̀ jáde pé ẹnìkan wà, ọdọọdún ni wọ́n fi kòkòrò dá jókòó. Ó ní ọdún karùn-ún nìyí tí òun ti wà lórí àìsàn yìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run, Sátánì ń gbógun. Mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ jẹ́ ká gbàdúrà. Ṣé ẹ rí ọjọ́ méje yìí? Mi ò fẹ́ kó o fi ṣeré o. Mo fẹ́ kó o gba nǹkan kan lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ kí nǹkan kan kúrò nínú ayé rẹ. Ohun tó ń pa ọ́ lẹ́kùn yìí, òkè kan tó wà nínú ayé rẹ, mo fẹ́ kó kúrò. Lórúkọ Jésù, òkè náà ó kúrò. Nígbà tí a bá ń gbàdúrà lọ, ẹ gbọ́ ohùn ẹni yìí, ẹ gbọ́ voice message ẹ̀, ẹ gbọ́ voice message tó sẹ́ẹ̀dì sí mi. Ṣùgbọ́n mo ń rọ̀ yín láàárọ̀ yìí pé mo fẹ́ kí gbogbo wa tí a jẹ́ ọmọ Ọlọ́run tí a wà lábẹ́ ohùn yìí, mo fẹ́ kí gbogbo wa pátá, mo fẹ́ ká gbàdúrà. Mo fẹ́ ká súnmọ́ Ọlọ́run ju bí a ṣe súnmọ́ Ọlọ́run lọ tẹ́lẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ darapọ̀ mọ́ Ọlọ́run torí òun nìkan ló lè gbà wá. Ó nìkan ló lè tú wa sílẹ̀ o lọ́wọ́ ìjì ayé, lọ́wọ́ àwọn ìkà, lọ́wọ́ àwọn adánilóró, lọ́wọ́ àwọn òkè tó ń panilẹ́kún. Ọba àwọn ọba nìkan ló lè tú ọ sílẹ̀. Bí wọ́n ṣe wà lábẹ́ ohùn yìí, mo fẹ́ kó máa gbàdúrà pé Olúwa, èní lọ́jọ́ ìtúsílẹ̀ mi.
òní lọ́jọ́ ìdáǹdè mi, Olúwa mo fẹ́ kó tú mi sílẹ̀. Mo sọ fún yín tí n bá ń gbàdúrà tàbí mò ń fi prayer point síta, mo fẹ́ kẹ́ ẹ tẹra mọ́ kẹ́ ẹ gbà á. Àwọn nǹkan míì tí Ọlọ́run fi sọ fún mi nínú ẹ̀ mo máa ń yí padà sí àdúrà, máa ń yí padà pé ẹni kẹ́ ẹ gbàdúrà yìí dáadáa. Ẹ rí i pé tí máa ń tẹnu mọ́ àdúrà kan lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta, mo fẹ́ kẹ́ ẹ gbà á taratara. Lórúkọ Jésù yóò dára fún wa. A ó ra àánú gbà nínú ìrìn àjò ọjọ́ méje yìí. Lórúkọ Jésù a ó rí ojú rere Olúwa, a ó rí ojú rere Ọlọ́run, a ó rí àánú gbà lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ kí gbogbo wa ó ṣí Bíbélì wa sí Matthew chapter 21 verse 21 to 22. Matthew chapter 21 verse 21 to 22. Jésù ó sì wí fún wọn pé, Jésù dáhùn ó sì wí fún wọn pé, lóòótọ́ ni mo wí fún yín, bí ẹ̀yin bá gbàgbọ́ tí ẹ kò bá ṣiyèméjì, ṣé ẹ ti gbọ́? Tí ẹ bá gbàgbọ́ tí ẹ kò bá ṣiyèméjì, ẹ̀yin kì yóò ṣe kìkì èyí tí a ṣe sí igi ọ̀pọ̀tọ́ sí yìí, ṣùgbọ́n bí ẹ̀yin bá tilẹ̀ wí fún òkè yìí pé ṣídìí kí o bọ́ sí inú òkun, yóò ṣẹ. Ṣídìí ìwọ òkè yìí bọ́ sínú òkun, yóò ṣẹ. Ṣùgbọ́n o gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kí ni? O gbọ́dọ̀ kọ́kọ́ gbàgbọ́. O gbọ́dọ̀ ṣiyèméjì nínú iṣẹ́ ìránṣẹ́ mi. Mo ti sọ láìmọye ìgbà, ìwọ tó o bá ti gbàgbọ́, bí ìgbà tó kàn wá ṣeré ni. Ìwọ tó bá ń wo iṣẹ́ ìránṣẹ́ àbó ń wò mí pé àwọn wòlíì orí Facebook, ó kàn wá ṣeré ni. O gbọ́dọ̀ gbàgbọ́ láì ṣe kí ni? Láì ṣiyèméjì. Tí n bá sọ fún ọ pé má wọ́rí àdúrà rẹ ti gbàgbọ́. Jésù Kristi ó ti fún wa ní agbára. Nígbà tó la Bátílómì lójú, ó sọ, ó ní kí ló fẹ́? Ó ní mo fẹ́ ríran. Ó ní ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ojú ẹ̀ sì là ó sì ríran. Kò pariwo, kò fèdè fọ̀, tí ìgbàgbọ́ rẹ̀ sì fi mú lára dá láì ṣiyèméjì. Obìnrin orísun ẹ̀jẹ̀ ó gbàgbọ́ ní tí n bá fọwọ́ kàn ṣẹ́ ti aṣọ rẹ̀. Àwọn ìgbàgbọ́ tó lágbára nínú Bíbélì ni mò ń tọ́ka sí fún yín. Tí n bá fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, òun mọ̀ para òun ó dá, kò ṣiyèméjì. Kò tún fọwọ́ kàn ṣẹ́ ti aṣọ rẹ̀ tán kó tún mọ̀ rò pé ǹjẹ́ ara mi ti dá, ǹjẹ́ orí ìsun ẹ̀jẹ̀ yìí ti dá, ǹjẹ́ mo ti rà àánú gbà, ǹjẹ́ ta ni kí n tún pè, ǹjẹ́ kí n tún wádìí nǹkan kan kiri. Verse 22, ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́, ẹ̀yin ó rí gbà. Èmi náà fẹ́ kó o béèrè nǹkan lónìí pẹ̀lú ìgbàgbọ́. Ọlọ́run ṣèlérí, ó ní gbogbo tí ẹ bá ti béèrè nínú ìgbàgbọ́ pẹ̀lú àdúrà, ẹ ó rí gbà. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú kíni ó rọ̀ mọ́ ìgbàgbọ́, ó rí gbà. Tó o bá fẹ́ rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí, o gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kí ni? O gbọ́dọ̀ gbàgbọ́. O gbọ́dọ̀ gbàgbọ́. Ó rí o, ò rí, òun rí ọ. Okay, èmi wà lọ Australia. Ẹni tí mẹ́sẹ̀jì jáde nípa ẹ̀, ó wà Nàìjíríà àbí ní Kútọ́nù àbí Tógò. Bó lọ́lọ́run ṣe rí láti bí pé ẹnìkan wà lábí ohùn yìí, àìsàn tí wọ́n fi dá jókòó ní àìsàn kòkòrò. Bọ́lọ́run ò bá sí lórí òkè yìí, ṣé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Mo ti sọ láìmọye ìgbà fún gbogbo wa, ẹ gbàgbọ́. Ẹ ṣe rí ìgbàgbọ́ yìí ni Sátánì mú lódì mú kokoko lónìí pé I will never allow any Christian to believe in Jesus Christ anymore. I will not allow them to believe in miracle. I will not allow them to believe in prophecy. Òun náà ló sì rí lónìí. Tẹ́ bá wo orí Facebook ẹ máa rí májíìkì. Ìgbà wo ni season film yóò parí? Lóòótọ́ àwọn kan ń ṣe season film, ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú orúkọ yìí pé tá bá sọ bẹ́ẹ̀ pé ó yá wí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n Sátánì ló ń ṣiṣẹ́, ó di ìgbàgbọ́ mú. Mo fẹ́ kó o gbàgbọ́ láàárọ̀ yìí kó o tó wọnú àdúrà yìí pé Olúwa, gbogbo òkè tó wà nínú ayé mi, Olúwa ṣí nídìí. Ẹ̀mí mímọ́ ṣí gbogbo òkè nídìí.
ayérayé ọba àwọn ọba, gbogbo òkè tó ń bẹ nínú ayé mi, gbogbo òkè tó ń ni mí lára, gbogbo òkè tó ń pọ́n mi lójú, olúwa ó yá bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Ẹ̀yin ogun ọ̀run ó yá bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Ìgbàgbọ́ ló fi rí ìyanu Ọlọ́run, ìgbàgbọ́ ló fi rí ojú rere Ọlọ́run, ìgbàgbọ́ ló fi lè rí gbogbo nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Láì jẹ́ pé o gbàgbọ́ ló fà á tẹ́ pé ẹ tún gbàdúrà tán báyìí, ẹlòmíì ó tún máa ń pé ọkàn rẹ̀ ó tún ti pòrúurú lẹ́yìn tó ké pe Jésù fódìdí wákàtí mélòó. O gbọ́dọ̀ gbàgbọ́ nínú Ọlọ́run tó ń sìn. Tó bá fẹ́ kí òkè, Ọlọ́run ní àwọn òkè ńlá a ó ṣí wọn nídìí lónìí. Òkè tí ń bẹ nínú ẹbí rẹ tó takú pé sí àlóhùn ò ní jáwọ́ lọ́rọ̀ rẹ. Òkè tó ń bẹ láàrin àwọn ọ̀rẹ́ tó ń bá rìn mọ̀mọ́ tó lóhùn ò ní jáwọ́. Òkè tí ń bẹ nínú ayé ọmọ yìí tó lóhùn ò ní jáwọ́ lónìí. Ogun ọ̀run ó ṣí wọn nídìí. Ẹ jẹ́ ká gbogbo wa lọ sínú Bíbélì wa, ẹ jẹ́ ká ṣí Roman. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Roman chapter 1 verse 18. 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 Lórúkọ Jésù yóò dára fún wa. Mo fẹ́ kí a wo àwọn ẹsẹ̀ Bíbélì yìí ká tó wọnú àdúrà lọ. Níbí èmi wá gba nǹkan lọ́wọ́ Ọlọ́run ni. Ó ní nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run. Ṣé gbọ́? A fi ìbínú Ọlọ́run hàn. A fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run. Àwọn ènìyàn tí kò wà bí Ọlọ́run, tí kò ṣe déédéé níwájú Ọlọ́run, àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Ṣé ẹ ti gbọ́? Ìbínú Ọlọ́run ru sí orí wọn. Ó ní mo wá ń bẹ̀ ọ̀wọ́ náà lónìí pé ìwọ tó o bá mọ̀ pé o kì í ṣe òdodo, o kì í ṣòtítọ́, kó o tó gbàdúrà òkè, Olúwa bá ń ṣe òkè nídìí. Pé gbàdúrà pé Olúwa dáríjì mí, èmi náà ti jẹ́ aláìṣòtítọ́ níwájú rẹ, èmi náà ti jẹ́ aláìṣòdodo níwájú rẹ, Olúwa bá mi ṣí, kó tó ṣí òkè nídìí, Olúwa dáríjì mí. Ó ní nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti aláìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Ìwọ jẹ́ olótìtọ́, ṣùgbọ́n àwọn òkè ńlá kan wà tán fi òtítọ́ àìṣòdodo àti ìkà wọn tán fi tẹrí rẹ̀ bá. Àwọn òkè yìí Ọlọ́run lòun ó ṣí wọn nídìí lónìí lórúkọ Jésù. Àwọn aláìṣòtítọ́, àwọn aláìṣòdodo yìí, àwọn ìkà ènìyàn yìí, ìbínú Ọlọ́run yóò ru láti òkè wá sórí wọn lónìí. Mo ń ṣàṣẹ ni tó ẹnìkan lè mọ ṣàmì tiẹ̀. Láti òkè wá ìbínú Ọlọ́run ó ṣe kí ni o, yóò ru lù wọ́n. Ìbínú Ọlọ́run ó ru sí wọn lórí. Ìbínú Ọlọ́run ó fi wọ́n sínú ìdè ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó sì di aṣẹ́gun. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè lónìí, ó di aṣẹ́gun lórúkọ Jésù. Gbogbo ìdè tó wà nínú ìdílé rẹ, gbogbo òkè tó ń ní ayé rẹ lára, gbogbo òkè tó ń pọ́n ìdílé rẹ lójú, gbogbo òkè tó ń pọ́n ògo rẹ lójú, gbogbo òkè tí ò jẹ́ kó gun òkè ayọ̀, gbogbo òkè tí ò jẹ́ kí o gun òkè táyé rẹ ó ti ní ìtumọ̀, lórúkọ Jésù ọ̀run yóò tì wọ́n nídìí lónìí. Ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọ̀run yóò ṣí wọn nídìí lórúkọ Jésù. Ó sì di aṣẹ́gun. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Romans chapter 12. Romans chapter 12 verse 17 to 21. Ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni o. Ẹ máa pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn. Ìwọ tó wà lábẹ́ òkè àánú, mo máa ń sọ ní gbogbo ìgbà, tí ìwọ náà bá fẹ́ rí ọwọ́ Ọlọ́run, máa ṣe òtítọ́, máa ṣe ohun tó tọ́, má ṣe búburú sí ọmọnìkejì. Má hùwà tí ò dáa sí ọmọnìkejì. Tó bá rí ọmọnìkejì tó ń ṣe rere, jẹ́ kí inú rẹ̀ ó máa dùn. Nígbà náà ló gbàdúrà lórí òkè àánú ìtúsílẹ̀ tó rí ọwọ́ Ọlọ́run. Má banújẹ́ sí nǹkan rere ọmọnìkejì. Jẹ́ kí n tí Ọlọ́run fún ọ ní àkókò tó wà, jẹ́ kó tẹ́ Ọlọ́run. Nígbà náà ló tó lè gbàrú àwọn àdúrà yìí, kó tó lè rí ọwọ́ Ọlọ́run. Tó bá wo verse 18, bí ó lè ṣe bí ó ti wà ní ipa tiyín, ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Máa wà ní àlàáfíà. Jẹ́ kí ọkàn rẹ jẹ́ kó mọ́ sí gbogbo ènìyàn. Ìyàwó mi ọkàn rẹ̀ ò mọ́ sọ́kọ rẹ̀, ọkọ mi ọkàn rẹ̀ ò mọ́ sí ìyàwó rẹ̀.
bó o lo ṣe fẹ́ gbàrú àwọn àdúrà yìí? Ọlọ́run ṣe máa ń wò wá níran pé gbogbo àdúrà tẹ̀ ń gbà ìwọ gangan jẹ́ olùdènà, ìwọ gangan ni o jẹ́ kí n ti tẹ́wọ́ gba àdúrà yìí, torí ìwọ kò ní wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Tá bá wo verse 19, olùfẹ́ ẹ má ṣe gbẹ̀san ara yín o, ṣùgbọ́n ẹ fi ààyè sílẹ̀ fún ìbínú. Ìbínú tí Ọlọ́run ń sọ níbí, ọ̀pọ̀lọpọ̀ máa ń wo pé Ọlọ́run náà ní ká bínú, ó ní ká fààyè sílẹ̀ fún ìbínú. Rárá o, gbọ́ mi dáadáa lónìí. Tó bá ń ka Bíbélì, béèrè fún ìmísí Ọlọ́run, béèrè fún ìtumọ̀, béèrè fún ọgbọ́n. Olùfẹ́ ẹ má ṣe gbẹ̀san ara yín, dàmísì pé má gbèjà ara rẹ jà, má ṣe kíni, má gbèjà ara rẹ jà, ṣùgbọ́n ẹ fi ààyè sílẹ̀ fún ìbínú. Tẹ́nìkan bá ń bínú, ẹ̀yin ẹ fààyè lẹ̀ fún, ẹ jẹ́ ó máa bínú, ẹ jẹ́ kó kọ̀ntínú ìbínú, kó máa bínú sí yín, kó máa bínú sí ògo yín, kó máa bínú sí àṣeyọrí yín, ẹ̀yin ẹ fi ilẹ̀ o, kó máa lára yín, ẹ̀yin ẹ fi ilẹ̀ o. Ẹ gbọ́ nǹkan tí Ọlọ́run sọ níbẹ̀. Nítorí a ti kọ́ pé Olúwa wípé ti èmi ni ẹ̀san, èmi ó gbẹ̀san. Ẹni tọ́lọ́run ní ó fààyè ìbínú lẹ̀ fún yìí, ó lòun ó gbẹ̀san. Ó ní ó fi ilẹ̀ jẹ́ ó bínú. Ó ní mo ṣe máa ń sọ tí n bá gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀, mọ́ já o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kì í gbọ́. Wọ́n fẹ́ gbèjà ara wọn, wọ́n fẹ́ gbẹ̀san fúnra wọn. Ọlọ́run ní ó fi ààyè lẹ̀ jẹ́ kẹ́ni tí ń bínú sí ọ máa bínú sí ọ, òun lọ́lọ́run ẹ̀san tó òun ó gba ẹ̀san. Ó ní ṣùgbọ́n bí ẹ bá ń pa ọ̀tá rẹ fún ní oúnjẹ, bí ebi bá ń pa ọ̀tá rẹ fún ní oúnjẹ, bí òǹgbẹ bá ń gbẹ ọ̀tá rẹ fún ní omi, ní ṣíṣe bẹ́ẹ̀ ìwọ kó ẹ̀yẹ iná sí orí rẹ̀. Ìwọ ń kó ẹ̀yẹ iná, ẹ mọ nǹkan ṣe ẹnìkan nu wádìí sí lè bu ẹ̀yẹ iná àbí igi iná tó ń jò kó gbé sórí, ṣé ó possible ká kó ẹ̀yẹ iná? Ó ní tó bá ti ń ṣe gbogbo yìí fún ọ̀tá rẹ, tó fún lómi nígbà tó gbẹ́ngbẹ́, tó fún lóúnjẹ nígbà tí ebi ń pa, òun wá ẹ̀yẹ iná lé lórí ni. Ẹni tó ń bínú sí ọ, tó ní ọ lára, tó tún ṣe òtítọ́, tó wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀, òun wá ẹ̀yẹ iná lé lórí ni o. Má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú. Ṣé ti rí pé kì í ṣe àwẹ̀ àti àdúrà nìkan ló lè fi ṣẹ́gun? Ṣùgbọ́n ẹlòmíì gan ìwà tó ń bẹ nínú ayé rẹ̀ lónìí, ó burú jáì, ó sì pé rẹ̀ ní onígbàgbọ́, gbogbo ẹsẹ̀ Bíbélì ló mọ̀, gbogbo ṣọ́ọ̀ṣì, gbogbo orí òkè ló ń lọ. Ìdí tí àdúrà rẹ̀ ò ṣe tí ì jẹ́ ìtẹ́wọ́gbà ní torí kò ka Bíbélì yìí kó yé, kò sì tẹ̀lé ìfẹ́ Ọlọ́run, kò tẹ̀lé ìfẹ́ Ọlọ́run. Kí nǹkan tó ṣẹlẹ̀, ó ti bẹ̀rẹ̀ sí ṣépè, ẹ rí níbi oṣù tó kọjá, nígbà tí ẹnìkan ṣe nǹkan kan tó dùn mí, inú bí mi, a sì ṣe program ní ọjọ́ kejì. Ọlọ́run rán mẹ́sì sí mi pé ọmọ mi má bínú, jẹ́ fi àyè lẹ̀, òun lòun ó gbẹ̀san. Ẹ̀san tí Ọlọ́run sì ń gbà oh God, kò yí sì fẹ́ ẹni tí mò ń sọ yìí kó padà kó wá dọ̀bálẹ̀ níwájú mi pé jọ̀ọ́, torí òun gan mọ̀ pé òun ti ṣe àṣìṣe. Jẹ́ kí ọ̀tá rẹ ó ṣe àṣìṣe, ìwọ fi ilẹ̀, jẹ́ kó hùwà tí ò dáa, jẹ́ kó hùwà burúkú, ìwọ má gbẹ̀san fúnra rẹ. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí John chapter 3 verse 36. John chapter 3 verse 36. Ẹni tí ó bá gba ọmọ gbọ́, ó ní ìyè àìnípẹ̀kun. Ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Ọmọ tí a sọ ń bí Jésù Kristi olùgbàlà ni. Tó o bá ti gbàgbọ́, ìwọ tó jẹ́ mùsùlùmí, tó o bá gba ànábì gbọ́, ó ti di dandan kó o ní ìyè àìnípẹ̀kun. Tó o bá ti lọ pẹyẹ ilé mọ́, tó o jẹ́ wọn ó tàn ọ́ jẹ, tí wọ́n dì sí ìfẹ́, wọ́n ti tèmi jẹ kí Ọlọ́run tó rà mí padà. Pé wò ó, gbogbo èyí tó ń ṣe yìí kọ́ lọ́nà rẹ̀, òun kọ́ ni ó gbà ọ́. Ìwọ náà tó o bá ti jẹ́ kí wọ́n ó tàn ọ́ jẹ, òkè tó ní ọ́ lára yìí tó fi ń rò pé bó o lọ́nà àbáyọ, bó o ni mo ṣe fẹ́ ṣe, lórúkọ Jésù òkè náà ọ̀run yóò ṣí nídìí lórúkọ Jésù. Ó ní ẹni tí ó bá gba ọmọ gbọ́, ó ní ìyè àìnípẹ̀kun. Ṣé ti gbọ́? Ó ní ìyè àìnípẹ̀kun, dàbí sì pé ohun gbogbo ló ní, gbogbo nǹkan láyé yìí pátá ló ní. Ẹni tí kò bá sì gba ọmọ gbọ́, ṣé rí pé Ọlọ́run náà máa bínú. Ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ mo sọ ìṣẹ̀dá rẹ tó ń wò yìí kò wé ọṣẹ lé babaláwo, kò wé ọṣẹ tó mọ bọ́ ṣe pilẹ̀. ìṣẹ̀dá rẹ tó wà kò yẹ àjẹsẹ lọ́dọ̀ wòlíì, kò jẹ́ àṣejẹ lọ́dọ̀ àfà, ṣùgbọ́n àṣejẹ yìí nìwọ wá káàkiri nítorí prophet Rẹ̀mí kì í ṣàṣejẹ, prophet Rẹ̀mí kì í pa màálù, prophet Rẹ̀mí ò tiẹ̀ béèrè pé ń lọ rẹ ewúrẹ́, prophet Rẹ̀mí ò tiẹ̀ béèrè pé ń lọ múwèé ilé mi wá, prophet Rẹ̀mí ò tiẹ̀ béèrè, kò tiẹ̀ sọ pé ìyá mi làjẹ́, kò tiẹ̀ sọ rí pé bàbá mi làjẹ́. kí ni tèmi tí mo fẹ́ sọ fún ọ pé bàbá rẹ làjẹ́? kí ni tèmi tí mo fẹ́ sọ pé ìyá rẹ ní bẹ́ẹ̀ di ọ̀rọ̀ rẹ? ìwọ ò ṣe gbàdúrà kó fi ọ́ sílẹ̀. ní tí Ọlọ́run bá ní kémi ṣe fún ọ, ìwọ ò ṣe ń tèmi ní kó o ṣe, kó wò bóyá ìyá rẹ ó jáwọ́ lọ́rọ̀ rẹ, bóyá kò ní jáwọ́ lọ́rọ̀ rẹ. ìyàwó mi làjẹ́, ó ṣe fìyàwó rẹ lẹ̀. nígbà tí Ọlọ́run bá kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìnira sí lọ́wọ́, bóyá yóò confess, bóyá kò ní confess fún ọ. mo kú ti sọ ẹ̀ẹ̀mejì lọ́lọ́run ti fi ìran bẹ́ẹ̀ ibi nǹkan bẹ́ẹ̀ hàn mí. ọmọkùnrin dókítà tí Ọlọ́run gbàdúrà fún tó rí ìtúsílẹ̀, Ọlọ́run gbà tó náà ta gbàdúrà dójúkọ ó mọ̀, ó ní òun rí ìyá òun àti ìyàwó òun. bó ti sọ fún Bíbélì ti sọ pé ẹni bá gbọ́ ọmọ gbọ́ yóò yè. ìyàwó tẹ́lẹ̀ love my wife yìí kó tó mú wá sílùú òyìnbó ńgbà tí àdúrà rẹ̀ gbà, jẹ́ kí n mọ̀, ṣùgbọ́n nítorí ìwà burúkú tó náà wù kò lè pè mí. ó ti mú ìyàwó dé ìlú òyìnbó sí, ẹni tí ó ní ó pè mí nígbà tó wà nínú ogun ló wá ń sọ fún mi pé prophet Rẹ̀mí ṣé o mọ̀ pé wàhálà báyìí ti ṣẹlẹ̀, ẹni báyìí ó ti mú ìyàwó ẹ̀ wọlé o, àwọn ọlọ́pàá ti separate wọn o, wọ́n ti lé kúrò nínú ilé, ìyàwó ti pe ọlọ́pàá sí i. Ọlọ́run máa bínú tó o bá ti ṣe tó tọ́. àdúrà rẹ ti gbà o ti rí físà gbà o ti rí iṣẹ́ ńlò òyìnbó, o ti bẹ̀rẹ̀ dọ́tò, o ti lọ gbalé o, tó mú ìyàwó yìí wá jẹ́ mọ́ o. ó lóun ti nígbà tẹni tó fẹ́ mú ìyàwó ẹni tó ní ó pè mí pé prophet Rẹ̀mí sọ fún ọ kó o tó mú ìyàwó wá pé kó o pè òun. ó ní I've joined Pastor Sulaiman program, I'm praying with Pastor Sulaiman. Pastor Sulaiman náà sì ti gbà báyìí. ní Pastor Sulaiman ní í ṣe pastor o, ṣùgbọ́n ìwà kíyèsára kókè tó wà nínú ayé wa lónìí lè ṣídìí kúrò. kì í ṣe àdúrà lóòótọ́ àdúrà da, ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí Ọlọ́run pe àkíyèsí rẹ sí lónìí kó tó wà á gbàdúrà. o rò pé lásán ló lè ṣí òkè nídìí ni, ó gbàdúrà lónìí, ṣùgbọ́n òkè tí ń bẹ nínú ayé rẹ kó tó ṣí nídìí. kíyèsí àwọn nǹkan tí Ọlọ́run bá ọ sọ lọ́wọ́lọ́wọ́ yìí kó o lè ní ìyà ìnípẹ̀kun, kó má bàa sí ìbínú Ọlọ́run lórí rẹ. ẹ wo ìyá tó fẹ́ pa ọmọ ẹ̀ nítorí ogún bàbá ẹ̀, tọ́mọ ibà ti pé 21 years o, ẹ gbé gbogbo ogún lé lọ́wọ́ o. ìyá sì kọ̀ kò fẹ́ gbógún lẹ̀, lọ́yà sì fagídí gba gbogbo ogún fọ́mọ, ó sì dáyé ọmọ irú, ọmọ ó ti sí gbèsè, ọmọ kan ṣoṣo tí ọmọ ibi ó tún lóun fẹ́ fi dájọ́. Ọlọ́run ní kìyà yìí nílọ, mo sì pé fúnra mi mọ̀mọ́ ẹ jọ ẹ jáwọ́ lọ́rọ̀ ọmọ ẹ ṣàánú ẹ fi ilẹ̀ ọmọdé ló ṣe kò mọ nǹkan kan ni, ó ní ìfilẹ̀ ó ní mọ́ dá sí o. ìyá yìí rọ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. nígbà tó wá nawọ́ sí mi pé ẹwọ́ tí mo ní ọmọ dá sọ̀rọ̀ tó fẹ́ dá sí, ó ṣe omi àdúrà fún àbí, èmi ò ṣe é nawọ́ sí i. ó rọ lápá. ìjọ́ kejì náà ni ọmọ yẹn pè mí pé dádì wọ́n pè mí pé màmá mi rọ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ bó kàn ṣubú lulẹ̀ lójijì. Ọlọ́run náà òun ó gbèjà rẹ, òun ó gbẹ̀san. ìwọ mọ́ gbẹ̀san fúnra rẹ, má pé wọ́n bọ́ ọba tèèyàn jẹ́ mọ́, má ronú pé àǹtí mi ló wá ń dé ọ̀rọ̀ mi, ìyá mi ní í ṣe mí. ìwọ dojú àdúrà rẹ sọ́dọ̀ Ọlọ́run kó wò bóyá yóò gbèjà rẹ àbí kò ní gbèjà rẹ. lórúkọ Jésù àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà, a ó rí ojú rere Ọlọ́run, a ó sì rí àánú gbà níbi gbogbo. nígbà tí a bá ń gbàdúrà sí Ọlọ́run ọba àwọn ọba, lórúkọ Jésù yóò tẹ́tí sí wa. Ọlọ́run ọba àwọn ọba kò ní fi wá sílẹ̀. lórúkọ Jésù a ó rí àánú gbà. láàárọ̀ yìí a ti fẹ́ máa lọ nínú àdúrà. sí ẹsẹ̀ Bíbélì yìí mo fẹ́ kẹ́ ẹ fi gbàdúrà dáadáa. ibẹ̀ ni Ọlọ́run ti fẹ́ ṣí òkè nídìí nínú ayé wa. ibẹ̀ ni gbogbo òkè tó ní ayé wa lára ni ọba àwọn ọba ti fẹ́ ṣí nídìí. mo rò pé gbogbo a ti ṣetán láti gbàdúrà lónìí. ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Nahum chapter 1 verse 2 to 6. Nahum chapter 1 verse 2 to 6. Ọlọ́run ń wojú, Olúwa sì ń gbẹ̀san. Olúwa ń gbẹ̀san, ó sì kún fún ìbínú. Olúwa ń gbẹ̀san lára àwọn ọ̀tá rẹ̀, ó sì ń fi ìbínú de àwọn ọ̀tá rẹ̀. Ṣé ti gbọ́?
ó wàá yí sádùúrà pé olúwa ó pe Jésù ní ìgbà 3 pé olúwa ó yá bẹ̀rẹ̀ sí gbẹ̀san. Ṣé bó wọ́n lo lọ́lọ́run ẹ̀san ni ọ́? Bẹ̀rẹ̀ sí gbẹ̀san lára gbogbo òkè tó wà nínú ayé mi, òkè tó dúró tí ò jẹ́ rọ́nà lọ, òkè tó dúró tí ò jẹ́ rí ìyanu, òkè tó dúró tó lòun ò ní fi ayé mi sílẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí gbẹ̀san. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí gbẹ̀san. Alágbára láyé àti lọ́run ó yẹ bẹ̀rẹ̀ sí gbẹ̀san. Gbogbo òkè tó ní ayé mi lára, gbogbo òkè tó dúró tó lòun ò ní fi ayé mi sílẹ̀, ó ní olúwa gbẹ̀san, ó sì kún fún ìbínú. Ó yá gbàdúrà pé olúwa ò, gbogbo òkè tó dúró níwájú mi, gbogbo òkè tó dúró nínú ayé mi, olúwa tó ní mi ò ní lọ, òkè tó ní mi ò ní ràánú gbà, lórúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí gbẹ̀san lára wọn. Ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí, 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 ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Gbogbo òkè tó lóun ò ní lọ. Ẹ̀yin màmá ẹ jọ̀ọ́ ẹ máa fa àwọn ọmọ yín sínú àdúrà. Ẹ wò èmi ò parọ́ fún yín o, àwọn ọmọ ọ̀sìn wọn lè gbàdúrà bẹ́yìn màmá ṣe ń gbàdúrà mọ́ o. Wọ́n kàn rí pé màmá mi gbogbo àwọn ọmọ la yàn, wọn ò mọrú àdúrà tí màmá yìí ti gbà kí gbogbo wọn tó yàn kí wọn tó yanjú. Àwọn ọmọ ṣé wọn lè gbàdúrà mọ́, wọ́n prefer kí wọ́n wà lórí Facebook àbí TikTok àbí Instagram ju pé kí wọ́n gbàdúrà lọ. So ẹ̀yin màmá tẹ́ mọ̀ pé tọ́mọ yín bá tún dá wàhálà alẹ́ ọrùn yín ní gbé bọ̀, ẹ jẹ́ gbàdúrà yìí dáadáa. Bí olúwa gbogbo òkè tó lè dínà ọmọ mi, gbogbo òkè tó wà nínú ayé ọmọ mi, gbogbo òkè tó ní ọmọ mi lára, ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Gbogbo òkè tó ní mi ò ní ràánú gbà, gbogbo òkè tó lọ́mọ mi ò ní ràánú gbà, lórúkọ Jésù Kristi olùgbàlà ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí, 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 ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí ní orúkọ Jésù Kristi. Ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Gbogbo òkè tó ní ayé mi ò ní ní ìtumọ̀, lórúkọ Jésù ó yẹ ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí, ó yẹ ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí, ó yẹ ẹ̀yin ogun ọ̀run gbogbo òkè tó ń pa mí lẹ́kún, gbogbo òkè tó ń ní mi lára, ó yẹ máa ṣí wọn nídìí, ó yẹ máa ṣí wọn nídìí, ó yẹ máa wọnú ilẹ̀ lọ, ó yẹ máa wọnú ilẹ̀ lọ, ó yẹ máa wọnú ilẹ̀ lọ, ó yẹ máa wọnú ilẹ̀ lọ ní orúkọ Jésù. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ já képe Ọlọ́run pé olúwa gbogbo òkè tó ń ní mi lára, gbogbo òkè tó ń pọ́n mi lójú, lórúkọ Jésù Kristi olùgbàlà ó yẹ máa ṣí wọn nídìí, ó yẹ máa ṣí wọn nídìí. Ó ní Ọlọ́run, ó ní Ọlọ́run ń wojú, Ọlọ́run sì ń gbẹ̀san, Ọlọ́run ń gbẹ̀san, olúwa ń gbẹ̀san, ó sì kún fún ìbínú, olúwa ń gbẹ̀san lára àwọn ọ̀tá rẹ̀, ó sì fi ìbínú di àwọn ọ̀tá rẹ̀ mọ́lẹ̀. Ó yá pariwo pé olúwa láti òní lọ jẹ́ kí ìbínú rẹ̀ ó ru lórí àwọn tó ní mi lára, lórí òkè tó dúró síwájú mi tí ò jẹ́ rọ́nà lọ, lórí òkè tó ń fa ìfàsẹ́yìn nínú ayé mi. Olúwa ò jẹ́ kí ìbínú rẹ̀ ru lé wọn lórí, olúwa jẹ́ kí ìbínú rẹ̀ dè wọ́n mọ́lẹ̀. Gbogbo àwọn ogun òkè kéékèèké, àwọn òkè ńláńlá nínú ilé bàbá mi, lórúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí tẹrí wọn ba ní orúkọ Jésù, ó yẹ bẹ̀rẹ̀ sí tẹrí wọn ba. Ẹjá gbàdúrà, ẹjá gbàdúrà, ẹjá sọ fún Ọlọ́run pé olúwa gbogbo òkè nínú ayé mi, lórúkọ Jésù ó yẹ máa ṣídìí, ó yẹ máa ṣídìí, ó yẹ máa ṣídìí lórúkọ Jésù. Gbogbo òkè tó ní ayé mi lára, gbogbo òkè tó ní ayé ọmọ mi lára, ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́, ó yẹ ẹ̀yin ogun ọ̀run àkókò tó, ó yẹ máa tú mi sílẹ̀, ẹ máa tú mi sílẹ̀ lọ́wọ́ àwọn òkè burúkú yìí, àwọn òkè ilé bàbá mi. Òkè tá à ń sọ kì í ṣe òkè tó ń fojú rí o, kì í ṣe àwọn òkè pé à ń gun òkè o. Àwọn kan wà òkè ni wọ́n tá máa ń gbọ́, ẹ mọ bá ṣe máa ń pé òkè Olúmọ, òkè Ìrágbìjí, àwọn òkè nínú ẹbí rẹ, àwọn òkè tó lè súnmọ́ kó tó súnmọ́ wọ́n ti ṣògo jẹ, kó tó bí ọmọ nínú oyún wọ́n ti rógo, wọ́n ti ṣàjẹ, kọ́mọ tó fẹsẹ̀ kanlẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣàògo jẹ. Ẹ jẹ́ pariwo pé olúwa Ẹ̀mí Mímọ́ òkè tó wà nínú ìdílé mi, òkè tó wà nínú ẹbí bàbá mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa wó wọn palẹ̀, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa wó wọn palẹ̀. Òkè tó wà nílé ìyá mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa wó wọn palẹ̀, ó yẹ máa wó wọn palẹ̀, ó yẹ máa wó wọn palẹ̀ ní orúkọ Jésù. Gbàdúrà, 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 gbàdúrà kí ọ̀run tú ọ sílẹ̀. Ìwọ náà wálé ayé, o gbọ́dọ̀ láyọ̀ ìmọ̀mọ́, o gbọ́dọ̀ láyọ̀ lórí ọmọ, o gbọ́dọ̀ ní ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ. Gbàdúrà, 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 gbàdúrà kí Ọlọ́run tú ọ sílẹ̀, gbàdúrà kí Ọlọ́run tú ọ sílẹ̀. Kò sí irú Ọlọ́run tó lè tú ọ sílẹ̀ ju Jésù Kristi lọ. Pariwo Jésù pé olúwa gbà mí lọ́wọ́ òkè yìí, gbà mí lọ́wọ́ àwọn òkè ilé bàbá mi. Àní wọ́n tó máa lérí fún ọ pé àwọn níṣẹ́ àwọn làwọn wà ń bẹ̀. Ó yá sọ fún Ọlọ́run pé olúwa Ọlọ́run alágbára, Gòláyátì lérí sí Dáfídì, Gòláyátì dẹni ilẹ̀. Gbogbo òkè tó ń lérí sí mi,
gbogbo òkè tó ní mi ò ní gòkè lórúkọ Jésù, gbogbo òkè tó lọ́mọ mi ò ní gòkè, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa wó wọn lulẹ̀, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa wó wọn lulẹ̀, gbogbo òkè tó ní ọmọ mi ò ní ràánú gbà, gbogbo òkè tó ní ọkọ mi ò ní ràánú gbà, gbogbo òkè tó ní aya mi ò ní ràánú gbà, gbogbo òkè tó ní ìrìn àjò mi ò ní ràánú gbà lórúkọ Jésù ó yẹ máa wó wọn lulẹ̀, ó yẹ máa wó wọn lulẹ̀ nínú ìrìn àjò ọjọ́ méje yìí, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa wó wọn lulẹ̀, ó yẹ máa wó wọn lulẹ̀, ó yẹ máa wó wọn lulẹ̀, pariwo Jésù olùdáǹdè ó yá tú mi sílẹ̀, gbà mí lọ́wọ́ òkè, gbà mí lọ́wọ́ òkè, gbà mí lọ́wọ́ òkè, gbogbo ìjì nínú ayé mi, agbára tó pa ìjì lẹ́nu mọ́ nínú òkò ó yá gbogbo ìjì tó dúró bí òkè nínú ayé mi, Olúwa pa wọ́n lẹ́nu mọ́, Olúwa pa wọ́n lẹ́nu mọ́, ó yá pariwo Jésù gbàdúrà gbàdúrà gbàdúrà. Tí o bá wo ẹsẹ̀ ìkẹta, Olúwa lọ́ra láti bínú ó sì tóbi ní agbára ní dídá sílẹ̀, kì yóò dá ènìyàn búburú sílẹ̀. Ṣé o ti gbọ́? Ọlọ́run lòun ò ní fi ènìyàn búburú, òun ò ní dá wọn lẹ̀, òun ò ní jẹ́ kí èèyàn búburú ó ràánú gbà. Ó yá pariwo Jésù pé Olúwa, èèyàn búburú nínú ilé bàbá mi, èèyàn búburú nínú ilé ìyá mi, èèyàn búburú nínú ilé ọkọ mi, èèyàn búburú nínú ilé aya mi, wo ẹnìkan bẹ lábẹ́ òwe ogun tó fi jọ́ láti ìgbà èwe, ó ní pé kó máa ṣídìí látọ̀dọ̀ ọkùnrin kan sọ́dọ̀ ọkùnrin kan, ó sì wà lábẹ́ òwe pariwo pé Olúwa, ó ní olọ́ra láti bínú, ó sì tóbi ní agbára, ó ní dídá sílẹ̀, ìwọ kì yóò dá ènìyàn búburú sílẹ̀, ènìyàn búburú tó ṣiṣẹ́ burúkú yìí nínú ayé mi, Olúwa ó yá bẹ́ẹ̀ sí ìdán nípasẹ̀ ìbínú rẹ̀. Ó ẹni tó sọ rẹ̀ dòkè tó ṣiṣẹ́ búburú yìí tí mo wá ń ṣí látọ̀dọ̀ ọkùnrin kan sí ọ̀dọ̀ ọkùnrin kan, Olúwa o agbára ẹ̀mí mímọ́ ó yá tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀. Wọ́n fi ń gbomijé lójú rẹ ni, wọ́n fi ń fa ìfàsẹ́yìn nínú ayé rẹ ni pé kó o má tẹ̀síwájú, pariwo pé Olúwa ẹ̀yin ogun ọ̀run ó yẹ tú mi sílẹ̀, Olúwa ní ọ̀nà rẹ nínú àjà àti nínú ìjì, ó yá sọ fún Olúwa pé Olúwa ṣe pé oníwọ ní ọ̀nà mi nínú gbogbo ogun tí mo bá ń là kọjá, nínú ìjì tí ń bẹ nínú ayé mi, nínú òkè tó wà nínú ìdílé mi, Olúwa gbà mí, 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 Olúwa gbà mí. Ó yá gbàdúrà gbàdúrà pariwo Jésù pé ẹ̀mí mímọ́ ó yá àkókò ti tó, mo fẹ́ ìtúsílẹ̀ lórí ayé mi, Olúwa mo fẹ́ ìtúsílẹ̀, Olúwa gbà mí, 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 Olúwa gbà mí. Gbàdúrà 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 sí Ọlọ́run, Olúwa gbà mí, ẹ̀mí mọ́ gbà mí ní orúkọ Jésù. Àwọn ọ̀run gbà ọ́ lónìí ní orúkọ Jésù, a tú ọ sílẹ̀ lónìí. Tí a bá wo verse 4, à ń kà nínú ìwé Náhúmù orí ìkíní, à ń kà, ẹ wá wo ẹsẹ̀ ìkẹrin ẹ̀, ó bá òkú wí, ó sì mú kí òkú gbẹ, ó sì sọ gbogbo odò di gbígbẹ, Bẹ́sánì di aláìlera àti Kámálì ìtànà Lábílónì sì rọ̀. Olúwa ó ní ó bá òkú wí, ó sì mú òkú gbẹ, òkú gbẹ. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀ dàgbàmì ayé nínú ayé mi, gbogbo agbára ẹ̀ tó ní mi ò ní wẹ òkun já, gbogbo agbára tó sọ̀rọ̀ ẹ̀ di agbami, lórúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí gbẹ dànù. Agbára tó fi gbẹ òkú ó yá fi bẹ̀rẹ̀ sí gbẹ wọ́n dànù. Àwọn kan bẹ̀ ẹ kú gbọ́ tẹsítímọ́nì ọmọ yìí, ẹ̀yin tá a ti jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí ti pẹ́. Ó ní dáàdì mi bá ti lálàá inú omi ni mo ti ń bára mi ò kì í lè wẹ omi yìí tí ń fi tají. Ó ní nígbà tá a bẹ̀rẹ̀ àdúrà, ó ní dáàdì owó ọmọ, ó ní lórí omi, ó lóun kàn rí pé bí ìgbà téèyàn da ọ̀dà sórí omi, òun sì ń rìn lọ lórí omi títí tó ń fi kọjá omi. Ó ní bí ìgbà tó rí ọ̀dà lòun ti ń rìn ni. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, agbára tó fi fa òkú gbẹ, gbogbo ẹnikẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀ dàgbàmì ayé lórí ọ̀rọ̀ mi, Olúwa bẹ̀rẹ̀ sí fà wọ́n gbẹ, ẹ̀yin ogun ọ̀run bẹ̀rẹ̀ sí fà wọ́n gbẹ. Tá a bá ń sọ̀rọ̀ nípa omi gbígbẹ, tá a bá sọ̀rọ̀ nípa omi, kì í ṣe omi tó ń fojú rí, kì í ṣe omi odò tó ń wẹ̀, omi tó lè fojú rí ni, tó wò pé ogun tó ń jà, ogun tó lè jà tán ni. Ẹlòmíì ò jagun tán tó fi kú, kò ráàánú gbà tó fi kú. Ìwọ sọ fún Ọlọ́run pé Olúwa, ayé mi gbọ́dọ̀ ráàánú gbà, ayé ọmọ mi gbọ́dọ̀ ráàánú gbà. Agbami ayé yìí Olúwa bẹ̀rẹ̀ sí fà wọ́n gbẹ, gbogbo agbami tó sọ̀rọ̀ ẹ̀dòkè nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa fà wọ́n gbẹ, 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 ó yẹ máa fà wọ́n gbẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa.
gbogbo agbami ayé lórí ọ̀rọ̀ rẹ ọ̀run fà wọ́n gbẹ lónìí. Ó ní ó bá òkú wí ó sì mú kí ó gbẹ, ó sì gbẹ, ó sì sọ gbogbo odò di gbígbẹ, gbogbo odò kéékèèké, gbogbo odò ńláńlá tó sọ̀rọ̀ ẹ̀ di alágbára nínú ayé rẹ ọ̀run fà wọ́n gbẹ lónìí. Ní orúkọ Jésù mo sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ ọ̀run fà wọ́n gbẹ lónìí, ọ̀run fà wọ́n gbẹ lónìí, ọ̀run fà. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ wò ó kí wọ́n sì fi, ẹ wò ó nígbà tí àsọtẹ́lẹ̀ yìí jáde lánàá, ẹ wò Ọlọ́run sọ fún mi ó ní wò ó gbàdúrà fẹ́ nìyí pé àìsàn tí wọ́n fi dè mọ́lẹ̀ ó ní àìsàn kòkòrò, bí ọdọọdún ni kòkòrò yìí máa ń wá. Ẹ wò ó nígbà tí ọmọbìnrin sẹ́ni fọ́tò yìí sí mi pé dádì èmi ni, mo dúpẹ́ pé mo ráàánú gbà lónìí, mo dúpẹ́ pé mo rí ìtúsílẹ̀ gbà lónìí. Ẹ̀rù Ọlọ́run bà mí pé Olúwa o, ẹ wo gbogbo ara rẹ̀, ẹ wo bó lè yẹn ṣe fẹ́ rí irú eléyìí fẹ́ wà lára èèyàn kí ara èèyàn ní àlàáfíà. Wọ́n fi àìsàn ìdè mọ́lẹ̀ ni. Ìwọ náà gbàdúrà kọ́tà tó dì ọ́ mọ́lẹ̀ pé Olúwa gbà mí, Olúwa gbà mí, gbà mí lọ́wọ́ òkè yìí, àwọn òkè tó pàṣẹ àìsàn sínú ayé mi, àwọn òkè tó pàṣẹ àìsàn sínú ayé ọmọ mi, àwọn òkè tó pàṣẹ àìsàn sínú ayé ọkọ mi. Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí. Gbàdúrà àkókò ìtúsílẹ̀ rẹ rèé pé Olúwa gbà mí, 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 Olúwa gbà mí. Máa pariwo Jésù gbà mí, Jésù gbà mí, gbà mí lọ́wọ́ òkè, gbà mí lọ́wọ́ òkè, Jésù gbà mí lọ́wọ́ òkè. Ẹ wo kòkòrò yìí àbẹ́ẹ̀ rí ibi tó lè sẹ́ẹ̀nì rẹ ẹ wá wo tó bá wá jẹ́ gbogbo ara ẹ wo kí ni ó wà lára ẹ̀. Ṣé irú eléyìí ṣé ó lè ro oorun sùn, ṣé ó lè wà lálàáfíà? Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa àkókò mi ti tó lónìí, Olúwa gbà mí, 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 Olúwa gbà mí. Gbogbo òkè nínú ayé mi Olúwa gbà mí, 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 Olúwa gbà mí. Ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ tú mi sílẹ̀, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ tú mi sílẹ̀. Àkókò mi ti tó ó yẹ ẹ tú mi sílẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹja ṣí Bíbélì, ẹja ka ẹsẹ̀ karùn-ún, Nahum chapter 1 verse 5. Àwọn òkè ńlá mì nítorí rẹ̀ àti àwọn òkè kéékèèké wọ́n di yíyọ, ilẹ̀ ayé sì jóná níwájú rẹ̀. Àní ayé àti gbogbo àwọn tí ń gbé inú rẹ̀. Ṣé gbọ́? Àwọn òkè ńlá mì nítorí rẹ̀ lórúkọ Jésù. Gbogbo òkè inú ilé bàbá rẹ̀ lónìí wọ́n mì, ọ̀run mì wọ́n ní orúkọ Jésù. Gbogbo òkè níbi iṣẹ́ rẹ̀, gbogbo òkè nílé ọkọ rẹ̀, gbogbo òkè nílé ìyàwó rẹ̀, ọ̀run mì wọ́n ṣubú lónìí, 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 ọ̀run mì wọ́n ṣubú lónìí. Ó yá pariwo Jésù Kristi pé Olúwa ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn òkè ńlá mì nítorí èmi Adérẹ̀mí. Ní orúkọ Jésù ìwọ náà dárúkọ rẹ, dárúkọ àwọn ọmọ rẹ pé Olúwa gbogbo òkè nínú ilé mi, gbogbo òkè nínú iṣẹ́ mi, gbogbo òkè lórí àyànmọ́ mi, gbogbo òkè lórí ògo mi, gbogbo òkè lórí òwò mi, gbogbo òkè níbi iṣẹ́ mi, lórúkọ Jésù Kristi pẹ̀lú iná Ọlọ́run ó yẹ ẹ máa mì, ó yẹ ẹ máa mì, ó yẹ ẹ máa mì, ó yẹ ẹ máa mì. Gbogbo òkè tí ò fún ayé mi láyọ̀ lórúkọ Jésù Olùgbàlà ó yẹ ẹ máa mì. Gbogbo òkè tí ò fún ayé mi láyọ̀, gbogbo òkè tí ò fún ayé ọmọ mi láyọ̀ ní orúkọ Jésù Kristi Olùgbàlà ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí mì, 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 ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí mì ní orúkọ Jésù ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí mì. Gbogbo òkè tí ò fún ayé mi ní ìṣẹ́gun ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí mì. Ẹ máa wó lulẹ̀, ẹ máa wó lulẹ̀, ó yẹ ẹ máa wó lulẹ̀, ó yẹ ẹ máa wó lulẹ̀. Tá a bá wo ẹsẹ̀ ìkẹfẹ́ ó ní ta ló lè dúró níwájú ìbínú rẹ̀, ta ni ó sì lè dúró gba gbígbóná ìbínú rẹ̀. Ada ìbínú rẹ̀ jáde bí iná, ó ní ó sì fọ́ àwọn àpáta. Àwọn wo ló dúró bí àpáta? Ó ní ta ló lè dúró níwájú rẹ̀ Olúwa? Kò sẹ́ni náà, kò sí òkè náà tó lè dúró níwájú rẹ̀. Ó yá pariwo Jésù Kristi Olùgbàlà. Gbogbo òkè tó dúró lójú ọ̀nà mi, tó o bá ń gòkè ò mọ bí ó ṣe rè ọ́ ni, ó mọ̀ mí ẹlẹ́ẹ̀lẹ́ ni. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo òkè tó ń jẹ́ kí ayé mi ó rẹ̀ ìwẹ̀sì, gbogbo òkè tó ń jẹ́ kí ayé ọmọ mi ó rẹ̀wẹ̀sì, gbogbo òkè tó ń jẹ́ kí òkú ọmọ mi ó má bùyọ lórúkọ Jésù Kristi Olùgbàlà ó yẹ ẹ máa fọ́ wọn, ẹ máa fọ́ wọn, ẹ máa fọ́ wọn. Ó ní ta ló lè dúró níwájú ìbínú rẹ?
tàbí sì pé ọlọ́run ń bínú nítorí ọ̀rọ̀ rẹ láàárọ̀ yìí, ó ń bínú nítorí ìlàkọjá rẹ, ó ń bínú nítorí gbogbo ìdojúkọ rẹ. Ó yá pariwo Jésù olùgbàlà bí Olúwa, ta ni ó lè dúró níwájú ìbínú rẹ? Kò sí. Ó ní ta ni ó sì lè dúró gba gbígbóná ìbínú rẹ? Ẹ tí ò lè dúró níwájú rẹ̀, ṣé ó lè gba gbígbóná ìbínú rẹ̀? Ó yá pariwo Olúwa o, Ọlọ́run iná o, ọba tó ń fi iná jà, ọba tó ń fi ìyìn jà. Ó yá lórúkọ Jésù, ó yá ìbínú rẹ, ìbínú gbígbóná rẹ, ó yá bẹ̀rẹ̀ sí ru sórí àwọn òkè, ó yá bẹ̀rẹ̀ sí ru sórí àwọn òkè tó sọ̀rọ̀ ẹ̀dá lágbára lórí ayé rẹ, gbogbo àwọn òkè tó lò ní rí ìtúsílẹ̀, gbogbo àwọn òkè tó ní kó wọn kàn wáyé asán. Ó yá lórúkọ Jésù, ó yá ìbínú rẹ ru sórí wọn. Ó ní a dá ìbínú rẹ̀ jáde bí iná, ó ní ó sì fọ́ àwọn àpáta. Tàbí sí pé ìbínú Ọlọ́run fẹ́ fọ́ àpáta kan nínú ayé rẹ, àpáta tí wọ́n gan fúnra rẹ ò lè fọ́, Ọlọ́run fẹ́ fi ìbínú rẹ̀ fọ́. Ó yá pariwo Jésù, ìbínú Ọlọ́run o, ìbínú Ọlọ́run o, ìbínú Ọlọ́run o. Ó yá gbogbo alágbára ayé tó sọ̀rọ̀ ẹ̀dá pátá lórí àṣeyọrí mi, lórí àṣeyọrí àwọn ọmọ mi, ó yẹ ẹ máa fọ́, ó yẹ má jẹ́ wọn mọ̀ tán ọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Gbọ́ mi dáadáa, má jẹ́ wọn tàn ọ́, má jẹ́ wọn tàn ọ́ jẹ pé kò sí àwọn àpáta ayé. Àwọn àpáta ayé wà, ṣùgbọ́n àpáta ayé kan wà. Ó ní àpáta ayérayé ṣèyí bí ìsàdì mi. Àwọn àpáta Ọlọ́run kan wà tó jẹ́ ti ayérayé, èyí tí àpáta òkùnkùn ò lè borí. Ó yá pariwo pé Olúwa, ìwọ àpáta ayérayé o, ó yá gbà mí lọ́wọ́ àpáta òkùnkùn. Ẹni tó sọ̀rọ̀ ẹ̀dá pátá nínú ayé mi, wò ó, ẹni tó sọ̀rọ̀ ẹ̀dá pátá yìí, ọba bàbá rẹ̀ jagun yìí títí kò rí jà, ìyá rẹ̀ jà kò rí jà, ìwọ ọmọ náà tó ti kojú ẹ̀. Ó jẹ́ gbàdúrà pé Ọlọ́run, ìwọ mọ̀mọ́ tó wà lábẹ́ ohùn, ó jẹ́ pé Ọlọ́run lórí ọmọ rẹ pé Olúwa, ìwọ làpáta ayérayé, mi ò mọ àpáta mìíràn. Gbogbo àpáta tó dìde, gbogbo àpáta kéékèèké tó dìde tó ní ayé mi lára, ó yẹ ẹ máa fọ́ dànù ní orúkọ Jésù. Ó yẹ ẹ máa fọ́ dànù gbogbo àpáta kéékèèké tó ní iṣẹ́ ìránṣẹ́ mi lára, gbogbo àpáta kéékèèké tó ní ògo mi lára, ó yẹ ẹ máa fọ́ dànù, ó yẹ ẹ máa fọ́ dànù ní orúkọ Jésù. Ó yẹ ẹ máa fọ́ dànù, ó yẹ ẹ máa fọ́ dànù, ó yẹ ẹ máa fọ́ dànù ní orúkọ Jésù. Ó yẹ ẹ máa fọ́ dànù, ó yẹ ẹ máa fọ́ dànù. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn tó sì mọ̀ pé Jésù nìkan ó ní ààbò rẹ ní orúkọ Jésù. Gbogbo àpáta tó dúró nínú ayé rẹ, gbogbo àpáta tó ní ọ lára, gbogbo àpáta tó ń gbé ọ ṣubú, gbogbo àpáta tó ń fẹsẹ̀ kọ tó ń fi ń ṣubú lọ́nà ìṣerere, gbogbo àpáta tó ń fẹsẹ̀ kọ tó ń fi ń ṣubú lọ́nà ògo, lórúkọ Jésù a fọ́ wọn dànù lónìí ní orúkọ Jésù. Ẹ̀mí máa fọ́ wọn dànù lónìí ní orúkọ Jésù. Ẹ̀mí máa fọ́ wọn dànù lónìí ní orúkọ Jésù. Ẹ̀mí máa fọ́ wọn dànù lónìí ní orúkọ Jésù. Ẹ̀mí máa fọ́ wọn dànù lónìí ní orúkọ Jésù. Ẹ̀mí máa fọ́ wọn dànù lónìí ní orúkọ Jésù. Ẹ̀mí máa fọ́ wọn dànù lónìí ní orúkọ Jésù. Ẹ̀mí máa fọ́ wọn dànù lónìí ní orúkọ Jésù. Ẹ̀mí máa fọ́ wọn dànù lónìí. Ó yẹ ẹjá gbàdúrà pé Olúwa, ó ní rere ni Olúwa, ààbò ní ọjọ́ ìpọ́jú. Tàbí sì pé Ọlọ́run nìkan lè ààbò ní ọjọ́ ìpọ́jú. Ó yá pariwo pé Olúwa, ní ọjọ́ ìpọ́jú mi, ní ọjọ́ ìpọ́jú àwọn ọmọ mi, mọ́ tara rẹ o pé kò ní sí ìpọ́jú o, ọmọ Ọlọ́run ní ìpọ́jú o, ṣùgbọ́n ní ọjọ́ ìpọ́jú Jésù nìkan ni ààbò. Ó yá bá sọ fún Ọlọ́run pé ọjọ́ tí àpáta òkùnkùn bá gbé ìpọ́jú bọ̀, Olúwa dààbò rẹ bo èmi àti ìdílé mi, dààbò rẹ bo èmi àti àwọn ọmọ mi. Olúwa ẹ wò ó, lánàá bá a ṣe parí prógráàmù ni màmá kan pè mí pé dáàdi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ bá ń gbàdúrà lórí ọmọ mi o. Ó ní àkèré ẹ mọ àkèré tán máa ń mú lódò nínú yàrá, àkèré sì wọnú yàrá ó sì gé lẹ́sẹ̀ méjèèjì jẹ. Ìwọ sì ló gbàdúrà, wọ́n ní àwọn ọmọ ní nǹkan kò ní ṣe. Ó ní mo sọ pé ẹ̀yin ìyá ẹ máa gbàdúrà fún ọmọ yẹn, ẹ máa mórúkọ wọn, ẹ máa fi sínú àdúrà, ẹ jọ̀ọ́. Wọ́n ní àkèré ó sì wọnú yàrá rẹ̀, ó sì gé lẹ́sẹ̀ méjèèjì jẹ nílé ìwé tó wà, ní skul tó wà. Kákèré wọnú irú ibi tí mo wà kó sì wá gé mi jẹ. Níbo ló gbàdé bí? láì ṣe pé lẹ́gbẹ̀ẹ́ odò la wà, láì ṣe pé inú odò ni wọ́n kọ́lé sí. Àkèré ó sì wọnú ilé, ìwọ sì ní òsáyé, ìwọ ní òséèyàn. Pariwo pé Olúwa, ìwọ làbò mi lọ́jọ́ ìpọ́jú. Olúwa dáàbò bò mí, dáàbò bò èmi àti ìdílé mi, dáàbò bò ọmọ mi, dáàbò bò ẹbí mi. Ìwọ ní òsáyé, sórí ọwọ́ ọmọbìnrin orí ẹ̀rí kòkòrò, ìwọ ní òsáyé àbí
kò sáyé. Ọlọ́run ní ó ní wọ ọmọbìnrin ẹnìkan bẹ lábẹ́ ohùn rẹ, kòkòrò náà fi bò náà fi ń bàjà lọ́dọọdún. Ọmọbìnrin ní ọdún karùn-ún rẹ̀ tó ti fi kòkòrò bòǹjà, tó ti fi kòkòrò dé òun mọ́lẹ̀. Ìwọ sì ní ò sáyé, o sì tún lè gbàdúrà, o sì tún lè ké pe Ọlọ́run, o sì tún lè ké pe ọba àwọn ọba pé Olúwa gbà mí. Ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ gbà mí, 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 ó yẹ gbà mí. Ìwọ ní ò sáyé, wo àwòrán, àwọn àwòrán tí mo fi hàn yìí kẹ́ ẹ lè gbàdúrà yìí dáadáa ni pé Olúwa ní ọjọ́ ìpọ́njú mi, ìwọ ni ààbò mi lórí àwọn ọmọ mi, ìwọ ni ààbò mi, ìwọ ni ààbò mi, ìwọ ni ààbò mi, ìwọ sì ni ìgbẹ́kẹ̀lé mi, ìwọ ni ìgbẹ́kẹ̀lé mi. Ẹ wo ẹsẹ̀ ìyá yìí, à ń gbàdúrà báyìí náà ni Ọlọ́run sọ wípé ẹnìkan wà ó tí wọ́n fẹ́ fi ẹsẹ̀ dájókòó, wọ́n bu nǹkan sílẹ̀ fún ni. Nígbà tí mo ní Ọlọ́run ní ó yá fi anointing oil sí ẹsẹ̀ rẹ, gbogbo èyí tẹ́ wà lábẹ́ òwì, ó yẹ fi anointing oil pẹ́ ẹsẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó fi anointing oil pẹ́sẹ̀, ẹ wo bí ẹsẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí wú, ẹsẹ̀ sì bẹ̀rẹ̀ sí wú, ó bẹ̀rẹ̀ sí wú, ó dádì ẹsẹ̀ ń wú. Mo ní má wọ́ọ̀rì, in tó tẹ̀mọ́lẹ̀ ń tí ayé fi sínú ẹ̀, ìní ayé fẹ́ mú jẹ́, ní Ọlọ́run fẹ́ mú jáde. Nígbà tí Ọlọ́run wò sàn tán, tí ẹsẹ̀ gba ìwòsàn tán, ẹ wo ẹsẹ̀ yìí, ó padà sí bó ṣe wà nọ́mà. Ẹ wo ó lè jẹ́ lẹ́yìn ọdún 5 ni ó kàn bẹ̀rẹ̀ pé ẹsẹ̀ kan ń dùn òun, ó tán o bí ó ṣe bẹ̀rẹ̀ rẹ o. Àwọn tẹ́rin tí wọ́n ń gé ẹsẹ̀ wọn, mo wo ọmọkùnrin kan lórí afẹ́fẹ́, ẹ̀yin Ọlọ́run sì pa mí, ó fẹ́ lọ patí, ọmọ nǹkan ẹsẹ̀ sì so omi sínú, ó sì lọ ra slippers pé kò ń wọ slippers. Nígbà tí ó di patí dé lọ́jọ́ kejì, ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí wú títí wọ́n fi gé ẹsẹ̀ kan dànù, ẹsẹ̀ kan wọ́n gé dànù, egungun ẹ̀yìn bẹ̀rẹ̀ sí dùn. Kí ni ó gbàdúrà pé Olúwa ní ọjọ́ ìpọ́njú mi, ìwọ ni ààbò mi ní ọjọ́ ìpọ́njú, ìwọ ni ààbò ọmọ mi. Olúwa gbà mí lọ́wọ́ àwọn òkè tó máa ń pàṣẹ àìsàn sínú ayé ènìyàn. Olúwa gbà mí, tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀. Ṣé ẹ rí ẹsẹ̀, ẹ ṣe bẹ́ẹ̀ rẹ́sẹ̀ yìí bó ṣe rí, àbẹ́ẹ̀ rí bẹ́sẹ̀ ṣe rí. Ẹ jẹ́ gbàdúrà pé Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí. Ẹ wo ìgbà tá a gbàdúrà, Ọlọ́run sọ pé kílẹ̀ bá rántí, Ọlọ́run ní ẹ̀yin abiyamọ ó yẹ gbàdúrà lórí àwọn ọmọ, ẹ gbọ́dọ̀ rí kú ọmọ. Gbogbo àwọn ọmọ yẹn fún ọ ní anointing oil mu. Nígbà tí ìyá ẹ wò àdúrà tí ìyá gbà, ní tí ọmọ rẹ̀ fi rí tó pè tó wá wò rè o pé wo owó ṣe ń lọ tọ́lẹ́ẹ̀tì tó ń lọ ń yàgbẹ́, nǹkan tó ń yàrá o. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ ọmọ nù nítorí àìlè gbàdúrà, nítorí àìgbàgbọ́. Ọlọ́run sì ń fi àwọn àsọtẹ́lẹ̀ yìí, ó fi ń hàn wá pé ó jẹ́ gbàgbọ́, ó jẹ́ gbàgbọ́. Ẹ wo àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe, àwọn ìtúsílẹ̀ tí Ọlọ́run ti ṣe ni mo fi hàn yìí kó o lè gbàdúrà pé àwọn òkè kan ń bẹ tí ò fẹ́ kó o délé àṣeyọrí rẹ. Àwọn òkè kan ń bẹ tó fẹ́ wọ́n ní kó o jà rábúrábú, wọ́n wá wò pé kàkà kí kó o mọ̀ jẹ ṣèṣe, á sì fi àìsàn dájókòó. Ó jẹ́ gbàdúrà pé Olúwa ó yá tú èmi sílẹ̀, tú ọmọ mi sílẹ̀. Ṣé ẹ rí àyà màmá yìí, àbẹ́ẹ̀ rí? Ó kà pè mí, dádì ẹjọ́ ẹ gbàdúrà fún mi. Mo ṣe ń gbàdúrà, mo ní ṣé ẹ ní oyin nílé? Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní ẹjọ́ ẹ lọ gbé oyin yẹn wá kí gbàdúrà sí oyin ní kẹ́ ẹ máa lá. Ó ní ọdún 4 rèé tó ń ti pò yọ sítù tí wọ́n rí tó ń ṣeun, tí òun sì rí pé òun wúkọ́ fún odidi ọdún 4, òun wúkọ́, wọ́n sì ní òsì nǹkan kan tó ṣe, òun lóògùn ikọ́ yìí ò lọ. Nígbà tó bẹ̀rẹ̀ sí la oyin ni àwọn dókítà tó wá rí pé ibi egun ẹ̀fọ́n rẹ̀ ní ọ̀nà 5 ni ihò wà. Oyin yìí ló sì ń lá. Nígbà tí ó fi la oyin fún ọ̀sẹ̀ 2, àwọn dókítà ní kó máa lọ lé pé ó ti rí ìwòsàn, pé ó ti rí ìtúsí, pé ó ti rí ìwòsàn. Oyin ló ń lá o. Ó jẹ́ sọ fọ́lọ́run pé Olúwa àṣẹ ìrọ̀rùn ó yá pa sínú ayé mi. Olúwa gbẹnu ìránṣẹ́ Ọlọ́run yìí pàṣẹ ìrọ̀rùn sínú ayé mi. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ gbẹnu ìránṣẹ́ Ọlọ́run pàṣẹ ìtura sínú ayé mi. Ayé ti ní ọ lára ó tó gẹ́, òní lòpin ẹ̀. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa gbẹnu ìránṣẹ́ Ọlọ́run yìí, Olúwa gbẹnu ẹ̀ pàṣẹ sínú ayé mi, gbẹnu ìránṣẹ́ Ọlọ́run yìí pàṣẹ sínú ayé mi. Ẹ wò gbàdúrà, mo fẹ́ kó gbàdúrà, mo fẹ́ kó bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ wo ohun tẹ́ ń wò lójú afẹ́fẹ́ yìí. Ọmọ ìyá yìí ní òun àtọmọ jọ ń jáde ni o. Ó lọ́mọ sì bẹ̀rẹ̀ sí ké pé mọ àwọn òun ò mọ tó sóun ní nǹkan ọmọkùnrin, nǹkan kan já oúnjẹ níbẹ̀. Òun sì bọ́ ṣòkòtò nídìí ẹ̀. Ẹ wo bí nǹkan ọmọkùnrin ṣe wú. Ọlọ́run ní ẹ gbàdúrà, àbí kò sọ bẹ́ẹ̀ ni nínú oṣù 5 pé lórí àwọn ọmọ ẹ gbàdúrà ẹ̀yin abiyamọ. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ wo bó ṣe wú. Ó bá pè mí, mo ní Ọlọ́run ò kíra mo fẹ́ ṣe òru ni. Ó yá lórúkọ Jésù bu àdọ́jọ́ ẹ̀ sí àtẹ́lẹwọ́ rẹ. Ó yá gbélé orí nǹkan ọmọkùnrin ọmọ yìí ní orúkọ Jésù. Agbára ẹ̀mí mímọ́ yóò ṣe ìwòsàn lórí ẹ̀. Nítorí ipò gbàgbọ́ ni ká ní mo ṣe sọ fún yóò ní àdádì sí ni gbọ́wọ́lé. Ṣé mi wá jẹ́ wòlíì ní ti gbọ́wọ́lé?
ìdáhùn ìkọlà bá máa wí ṣùgbọ́n ó gbàgbọ́ Ọlọ́run sì tú ọmọ yìí sílẹ̀. Ẹ wo ìgbà tí Ọlọ́run tú ọmọ yìí sílẹ̀, ẹ wo nǹkan ọmọkùnrin rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọbìnrin yìí sẹ́ǹdì sí mi pé dádì ẹ wo nǹkan ẹ wo ó ti gbẹ o, ó ti bẹ̀rẹ̀ sí fà o, ó ti lọlẹ̀ padà o. Ni wọ́n mọ̀ ní ó yá lọ wá owó wá, lọ wá 50,000, lọ wá 100,000, lọ wá 200,000. A ó sì ṣe abẹ fún ni, a ó ṣe operation fún ni, ó wà mọ̀ ná ní ara kiri. Ó jẹ́ gbàdúrà pé Olúwa gbogbo òkè tó fẹ́ kí n máa ṣe làálàá lórí ọmọ, gbogbo òkè tó fẹ́ kí n máa dààmú lórí ọmọ, ó yẹ ẹ máa wó lulẹ̀. Gbogbo òkè tó lé mi ìyá tí ò rí mi mú, gbogbo òkè tó lé mi bàbá tí ò rí mi mú, tó lóun ó fàbọ̀ sórí àwọn ọmọ mi, lórúkọ Jésù idẹ̀ mi mímọ́ Ọlọ́run ó yẹ ẹ máa bà wọ́n. Idẹ̀ mímọ́ Ọlọ́run ó yẹ ẹ máa bà wọ́n. Idẹ̀ mímọ́ Ọlọ́run ó yẹ ẹ máa bà wọ́n. Idẹ̀ mímọ́ Ọlọ́run ó yẹ ẹ máa bà wọ́n. Idẹ̀ mímọ́ Ọlọ́run ó yẹ ẹ máa bà wọ́n. Idẹ̀ mímọ́ Ọlọ́run ó yẹ ẹ máa bà wọ́n. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ náà ti fi sínú ìdè àìrọ́mọbí. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ló kàn ló ti pààrọ̀ lé ọmọ rẹ̀. Ẹ wo ọmọ kan rèé tí Ọlọ́run ló fún wa lórí òkè àánú ìtúsílẹ̀. Ọlọ́run ló pèsè ẹ̀. Ọdún 12 rèé tàn ti ń wá ọmọ, ọdún kan rèé tàn ti wá oyún, ọdún 7 rèé tàn ti wá oyún. Ọlọ́run ṣe ìtúsílẹ̀ ó sì fún ọ ní ọmọ. Ẹ wo ṣe bẹ́ẹ̀ rí àbẹ́ẹ̀ rí. Ẹ wo ọmọ yìí, ọmọ ní o, ọmọ mi ìtúndì o lórí òkè àánú ìtúsílẹ̀. Ìwọ sì wà ń bẹ̀, o ti wà ń bẹ̀ ní ìsìn o láti bàbá dáàdì ti gbaṣẹ́ ìránṣẹ́ ni o sì tún ti ìgbàgbọ́. Ẹ wo ọmọ yìí, ẹ wo ọmọ yìí. Ẹ̀yin abiyamọ ẹ gbàdúrà láàárọ̀ yìí dáadáa. Ẹ gbàdúrà pé gbogbo òkè tó ní ọmọ mi lára, gbogbo òkè tó ní ọmọ mi ò ní gba lẹ́tà ayọ̀. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa bì wọ́n wó lulẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa bì. Ẹ wo ọmọ tẹ́ ń wò, ẹ wo ọmọ bó ṣe fáìn. Ẹ wo lẹ́yìn oṣù bóyá wọ́n lé oṣù 6 bí nǹkan, ọmọ yìí bẹ̀rẹ̀ àìsàn, kò sì lè dájókòó, kò jẹun, kò ṣe nǹkan kan, kò rìn. Ẹ wò nígbà tí ìyá rẹ̀ sẹ́ndì fọ́tò sí mi, nígbà kò lè rìn, kò lè dá dúró, kò lè jókòó, kò lè jẹun. Nígbà tá a bẹ̀rẹ̀ sí gbàdúrà, ọmọ èrè òun ló jókòó yìí, wọ́n ló bẹ̀rẹ̀ sí jẹun, ó bẹ̀rẹ̀ sí rìn. Ọmọ ló jókòó yìí àbí kò jókòó yìí. Agbára Ọlọ́run ìwọ sì tún ìgbàgbọ́. Ìwọ sọ fún ọ pé sàká máa jẹ ni kò burú. Gbọ́ gbàdúrà nígbà tí Ọlọ́run sọ fún wa pé ẹnìkan ń bẹ lábẹ́ ohùn mi pé nǹkan kan fẹ́ jáde lára rẹ̀. Tẹ́ bá rántí tí Ọlọ́run ní kó gbogbo ọ lo anointing oil tá a lò, in tó jáde lára ọmọbìnrin yìí, ẹ wò ó ní mo fẹ́ fi hàn yín, in tó jáde lára rẹ̀, in tó jáde ó ní dádì owó wọṣọ dúdú o, aṣọ sùtánà ló wà lára òun tó ń gbàdúrà o, ó ní tó ń fà jáde nínú ara òun rèé o, nínú ara lélẹ́yìí ti jáde o. Mo ní ó yá lórúkọ Jésù lọ ka sáà báyìí sí kó o dáná sun. Nígbà ó dáná sun, ẹ wo ohun tó dà, ẹ wo ohun tó dà o. Mo fẹ́ fi tó dà hàn yín kẹ́ ẹ lè gbàdúrà láàárọ̀ yìí pé Olúwa àwọn òkè tó ń ni mí lára tó ń fa àìsàn sínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí bì wọ́wọ́. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí bì wọ́wọ́. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí bì wọ́wọ́. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí bì wọ́wọ́. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí bì wọ́wọ́. Ẹ wo lẹ́yìn tó sún tán, ẹ wo ohun tó dà rèé o. Ó wá dàbí òkúta 3 àbẹ́ẹ̀ rí. Ó ní mò ń fi oní àrò mi wà lójú ẹ̀ tẹ́ bá rí. Ó wá dàbí òkúta 3. Ẹ jẹ́ sọ fọ́lọ́run pé Olúwa gbà mí lágbàtàn, Olúwa gbà mí lágbàtàn, Olúwa gbà mí lágbàtàn. Ẹ gbàdúrà pé Olúwa gbà mí lágbàtàn, Olúwa gbà mí lágbàtàn. Ẹ gbàdúrà, ẹ ké pe Ọlọ́run pé Olúwa gbà mí lágbàtàn. Olúwa sọ mí di akọni níwájú àwọn ìka ènìyàn. Olúwa sọ mí di akọni níwájú òkúta ayérayé, òkúta burúkú, àwọn tó sọ̀rọ̀ ẹ̀ di alágbára, àwọn òkè burúkú nínú ilé bàbá mi. Olúwa gbà mí, 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 Olúwa gbà mí. Ẹ wo apá àmọ́ yìí, ẹ wo apá àmọ́ yìí àbẹ́ẹ̀ rí. Ẹ gbàdúrà pé àpáta ayérayé ó yá bẹ̀rẹ̀ sí ṣe ibi ìsádi mi lọ́wọ́ àwọn òkè tó ní mi lára nílé bàbá àti ìyá mi, níbi iṣẹ́ mi, òkè ègún òdílé abẹ́ẹ̀ rápá mọ̀mọ́ yìí. Lọ́sàn-án kan ni wọ́n ló kàn bẹ̀rẹ̀ sí yún àwọn, ó bẹ̀rẹ̀ sí so. Ẹ wo apá, wọ́n ní gbogbo ara wọn bẹ̀rẹ̀ sí so. Wọ́n dádì ẹ̀jọ̀ ẹ gbà mí, dádì ẹ̀jọ̀ ẹ gbàdúrà fún mi. Olúwa kí la ṣe? Ọlọ́run ní kí n sọ fún màmá yìí pé kó lọ sí ìta kó gbé ọwọ́ rẹ̀ sí orí iyanrìn, kí n fún ní sábà yìí kó kà á, kó sì gbé ọwọ́ lé apá yìí, ó sì bẹ̀rẹ̀ sí gbẹ. Ọwọ́ yìí sì bẹ̀rẹ̀ sí gbẹ. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn lè wọṣọ, tẹ́lẹ̀ àwọn ò lè wọṣọ. Gbogbo àwọn tó wá ń kí àwọn ìhòòhò ni wọ́n ń bá àwọn. Ìwọ sì tún sọ pé kò sí Ọlọ́run. Ó jẹ́ pariwo pé àpáta ayérayé ṣe bí ìsádi mi. Olúwa gbà mí, Olúwa gbà
gbà mí, Olúwa 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 gbà mí. Gbogbo tó jẹ́ àìsàn nínú ayé mi, gbogbo òkè nínú ayé mi, ó yẹ ẹ máa jáde pẹ̀lú ọwọ́ iná, ó yẹ ẹ máa jáde pẹ̀lú ọwọ́ ìtúsílẹ̀, ó yẹ ẹ máa jáde. Ẹ gbé ànájọ ọyìn àti omi, ẹ gbé síta, ẹ gbé ànájọ ọyìn, ẹ gbé síta. Ẹ sọ fún Ọlọ́run ohun gbogbo tí ẹ fẹ́, ẹ bẹ̀rẹ̀ sí béèrè sínú ànájọ ọ̀ìlì, ẹ gbé síta, ẹ bẹ̀rẹ̀ sí béèrè, ẹ bẹ̀rẹ̀ sí béèrè, ẹ bẹ̀rẹ̀ sí béèrè, ẹ bẹ̀rẹ̀ sí béèrè. Ẹ wo ohun tí mo tún fẹ́ fi hàn yìí o, ara èèyàn ló ti jáde o, ara ènìyàn ara ènìyàn ní tí a ń wò lójú afẹ́fẹ́ yìí ti jáde o. A gbàdúrà sí anointing oil lọ́jọ́ náà. Ọlọ́run sọ pé kí n gbàdúrà kí n ya anointing oil sí mímọ́ fún àwọn èèyàn kí wọ́n ó lò ó. Ọmọbìnrin ní dádì ní orí ọyàn òun ó dàbí ìbá bọ́ọ̀lù tí èèyàn bá ń tẹ ike, bí èèyàn bá ń tẹ bọ́ọ̀lù oníke bẹ́ẹ̀ ni ọyàn òun ṣe rí, tí wọ́n ní kánsà ni òun ní dádì anointing oil ló mú o, bí inú ìṣe bẹ̀rẹ̀ rèé o, pé n tó ń jáde lára òun rèé o, pé nígbà tó ń ti ọyàn òun sáré bọ́ta pé káwọn èèyàn á bò tẹ́, wọ́n rí i pé ọyàn yìí ó ti dàbí nọ́mà, kò sí kíkan kò sí ríro ń bẹ̀ mọ́. Ẹ wo ohun tó ń jáde lára rẹ̀. Ìwọ sì ní òsí àwọn òkè burúkú nínú ayé yìí. Ó jẹ́ pariwo pé Olúwa, gbogbo òkè burúkú nínú ayé mi ó yẹ ẹ máa wó lulẹ̀. Gbogbo òkè àìsàn nínú ayé ọmọ mi, gbogbo òkè àìsàn nínú ayé ọkọ mi tó ní mi ò ní jèrè ọkọ mi, ó yẹ ẹ máa wó lulẹ̀, 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 ó yẹ ẹ máa wó lulẹ̀. Gbogbo òkè tó ní mi ò ní ràánú gbà, ó yẹ ẹ máa wó lulẹ̀, ó yẹ ẹ máa wó lulẹ̀, ó yẹ ẹ máa wó lulẹ̀ ní orúkọ Jésù. Ó yẹ ẹ máa wó lulẹ̀. Ẹ̀mí ó yá tú mi sílẹ̀, 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 ẹ̀mí ó yá tú mi sílẹ̀. Agbára ẹ̀mí mọ́ ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀. Òní lọ́jọ́ ìtúsílẹ̀ mi. Máa béèrè tó fẹ́, máa béèrè, máa pàṣẹ, máa pàṣẹ. Ó ní ọmọ aláṣẹ ni ìwọ, ó ní ìwọ fi àṣẹ sọ̀rọ̀. Ó yá máa pàṣẹ pé Olúwa àkókò mi ti tó, ó yá tú mi sílẹ̀, 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 ó yá tú mi sílẹ̀. Ẹ̀mí mímọ́ ó yá tú mi sílẹ̀, ayérayé ó yá tú mi sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ òwe, ẹ̀mí mọ́ tú ọ sílẹ̀, ẹ̀mí mọ́ tú ọ sílẹ̀, ẹ̀mí mọ́ tú ọ sílẹ̀, ẹ̀mí mọ́ tú ọ sílẹ̀. Ohun gbogbo tó béèrè, àṣẹ ti gùn ní orúkọ Jésù, àṣẹ ti gùn ní orúkọ Jésù, àṣẹ ti gùn ní orúkọ Jésù, àṣẹ ti gùn ní orúkọ Jésù. Ohun gbogbo tó ń béèrè lọ́wọ́lọ́wọ́, gbogbo májẹ̀mú òkè níwájú ayé rẹ, ọ̀run bíwó lónìí, ọ̀run bíwó lónìí. Gbogbo májẹ̀mú òkè òkùnkùn nínú ayé ọmọ rẹ, ọ̀run bíwó lónìí. Gbogbo májẹ̀mú òkè òkùnkùn nínú ayé ọkọ rẹ, ọ̀run bíwó lónìí, 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 ọ̀run bíwó lónìí. Gbogbo májẹ̀mú òkè àìsàn nínú ayé rẹ ní orúkọ Jésù, ọ̀run bíwó lónìí. Gbogbo àdúrà fún ọ lónìí lórúkọ Jésù, àtú ọ sílẹ̀, àtú ọ sílẹ̀. Gbogbo májẹ̀mú àìrálàánú, gbogbo májẹ̀mú àìlọ́kọ, gbogbo májẹ̀mú àìbímọ, ọ̀run já ìdè náà lónìí, ọ̀run bàjẹ́ lónìí, ọ̀run bàjẹ́ lónìí. Ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù ó tú ọ sílẹ̀, 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 ẹ̀jẹ̀ Jésù ó tú ọ sílẹ̀ ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù ó yá gba ìdáláre, gba ìdáláre, gba ìdáláre ní orúkọ Jésù. Ó yá gba ìdáláre, ó yá gba ìdáláre, ó yá gba ìdáláre ní orúkọ Jésù. A tú ọ sílẹ̀. Tí a bá wo verse 7 rẹ̀, verse 7 ó ní rere ni Olúwa, ààbò ní ọjọ́ ìpọ́njú, ó sì mọ̀ àwọn tí ó gbẹ́kẹ̀lé. Ọlọ́run mọ̀ àwọn tó gbẹ́kẹ̀lé o. Ìyẹn ni mo ṣe sọ fún ọ náà láàárọ̀ pé o gbẹ́kẹ̀lé. Verse 8 ó ní ṣùgbọ́n ìkún omi àkúnrékọjá ni òun fi ń ṣe ìparun ibẹ̀ náà dé òpin, òkùnkùn yóò sì máa lépa àwọn ọ̀tá rẹ̀. Tẹ́ ẹ ti gbọ́, ó yá pariwo pé Olúwa láti òní lọ fi ọ̀tá mi sínú ìpọ́njú òkùnkùn. Láti òní lọ fi aninilára ayé mi, aninilára ọmọ mi, Olúwa fi sínú òkùnkùn. Ó ní Olúwa yóò fi àwọn ọ̀tá rẹ sí inú òkùnkùn. Àwọn tó ń lépa rẹ, àwọn tó ń lépa ẹ̀mí rẹ, àwọn tó ń lépa ẹ̀mí ọmọ rẹ, àwọn tó ń lépa ògo ọmọ rẹ, Ọlọ́run lòun ó fi wọ́n sínú òkùnkùn. Ó yá pariwo Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ẹ̀mí mímọ́ ó yá fi wọ́n sínú òkùnkùn. Ayérayé ó yá fi wọ́n sínú òkùnkùn. Ẹ̀yin ogun ọ̀run ó yá fi wọ́n sínú òkùnkùn, ó yá fi wọ́n sínú òkùnkùn. Gbé anointing oil rẹ síta o. Bí mo ṣe ń sọ yìí, gbogbo àṣẹ tó ń jáde máa
pàṣẹ sínú ẹ̀, máa pàṣẹ sínú ẹ̀ pé ẹ̀yin ogun ọ̀run, gbogbo ẹni tó ń lépa mi, ó yẹ máa fi wọ́n sínú òkùnkùn lórúkọ Jésù. Ó yá sàmìyè sí mi lára, Olúwa sàmìyè sí mi lára. Ìṣẹ̀dá mi ó yá bẹ̀rẹ̀ sí sọ fún Ọlọ́run pé Olúwa, láti òní lọ ìwọ ìṣẹ̀dá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dè mọ́. Láti òní lọ ìwọ ìṣẹ̀dá ọmọ mi ò gbọ́dọ̀ gbàbọ̀dè mọ́. Ní orúkọ Jésù olùgbàlà, ò gbọ́dọ̀ gbàbọ̀dè mọ́. Ìbọ̀dè wòlíì a máa sọra rẹ̀ di òkè nínú ayé ènìyàn. Òun ló ṣe ń rí ìpọ́njú nítorí pé wọ́n mọ̀ pé tán bá fi ìpọ́njú sínú ayé rẹ̀, ó mọ̀ wá sọ́dọ̀ wọn láti ná owó, ó mọ̀ ná owó fún wọn, wọ́n mọ̀ ní eléyìí ní kẹ́ ẹ ṣe, tọ̀hún ní kẹ́ ẹ ṣe. Mo sọ lórúkọ Jésù, gbogbo ìwọ tí wòlíì dè mọ́lẹ̀, ọ̀run tú ọ sílẹ̀ lónìí. Abẹ́ ohùn yìí o, mo ti sọ ó sì ti di àṣẹ lórúkọ Jésù. Ọ̀run já ìdè náà. Gbogbo ìwọ tí àáfàá dè mọ́lẹ̀ ní orúkọ Jésù, ajá gbogbo ìdè náà ní òní. Gbogbo ìwọ tí babaláwo dè mọ́lẹ̀, ajá gbogbo ìdè náà ní òní. Gbogbo ìwọ tí a fi ewé àtegbò dè mọ́lẹ̀, gbogbo ìwọ tí a fi àṣẹ òkùnkùn dè mọ́lẹ̀, gbogbo ìwọ tí a rí ìṣẹ̀dá rẹ bọnú ìkòkò ayé lórúkọ Jésù, ó yá gba ìtúsílẹ̀ lónìí. 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 Nítorí pé o fẹ́ mu ẹ̀jẹ̀ Jésù olùgbàlà. Ẹ̀jẹ̀ Jésù yìí rà ọ́ padà lónìí ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù yìí rà ọ́ padà lónìí. Ẹ̀jẹ̀ Jésù yìí rà ọmọ rẹ padà lónìí. Ẹ̀jẹ̀ Jésù yìí rà ẹbí rẹ padà lónìí ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù rà ilé rẹ padà lónìí. Gbogbo ìwọ tó gbàgbọ́ tó wà lábẹ́ ohùn, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí. Gbogbo agbára tó ní ayé rẹ lára, gbogbo agbára tó ní kó máa wè kísà, gbogbo agbára tó ní kó máa tọrọ jẹ, gbogbo òkè kéékèèké òkè ńlá nínú ayé rẹ, ọ̀run wó wọn palẹ̀ lónìí ní orúkọ Jésù. Àsìkú wọn lónìí o, lórúkọ Jésù. Àsìkú wọn lónìí. Agbára tí wọ́n lò lórí rẹ láti òní lọ ó dasán lórúkọ Jésù. Ó di asán lórúkọ Jésù. Ó di asán. Agbára tó ń lò lórí ọmọ rẹ, agbára tó ń lò lórí òwò rẹ, agbára tó ń lò lórí iṣẹ́ rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà, ó di asán. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ó di asán lórúkọ Jésù. Ayé ò ní gbojú lọ́wọ́ rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Wo ó rí i pé mo fi ọwọ́ sí ojú báyìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ẹ̀yin tẹ́ wà ní abẹ́ òwì, ẹ lo anointing oil yìí kẹ́ ẹ fi bọ́ ojú yín ní ẹ̀mẹ́ta. Mo sọ lórúkọ Baba, mo sọ lórúkọ Ọmọ, mo sọ lórúkọ Ẹ̀mí Mímọ́. Láti ìgbà tí ìwọ ti ń rí àmì àpẹẹrẹ pé bí kí ojú ó máa dùn ọ́, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè láti òní lọ, mo pa á láṣẹ ni mi ò dá lábàá. Gbogbo agbára tó ní òun fi ọ sínú òkùnkùn ayé, gbogbo agbára tó lóun ó gba ojú lọ́wọ́ rẹ lórúkọ Jésù, agbára náà dòkú lónìí. Tó bá jẹ́ ọkùnrin ní àbí obìnrin tó lóun ó sàṣọ, òun ó gba ojú, òun ó sọ sínú òkùnkùn. Mo sọ lórúkọ Jésù, agbára tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ó yá lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ó yá agbára náà kó dòkú nínú ayé rẹ lórúkọ Jésù. Ó yá gba ìwòsàn lórúkọ Jésù. Ó yá gba ìwòsàn ní orúkọ Jésù. Ó yá gba ìwòsàn ní orúkọ Jésù. Ó yá gba ìwòsàn ní orúkọ Jésù. Ó yá gba ìwòsàn. Mo sọ lórúkọ Jésù, a tú ọ sílẹ̀ lónìí, 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 a tú ọ sílẹ̀ lónìí ní orúkọ Jésù. Orúkọ Jésù, a tú ọ sílẹ̀ lónìí. Ó yá bá Ọlọ́run sọ̀rọ̀, bá Ọlọ́run sọ̀rọ̀ níbi tó wà. Béèrè tó o fẹ́ lákòókò yìí, máa bẹ̀rẹ̀ sí béèrè tó o fẹ́ ní àkókò yìí, máa bẹ̀rẹ̀ sí béèrè tó o fẹ́. Bẹ̀rẹ̀ sí béèrè nǹkan tó o fẹ́ ní ọwọ́ Ọlọ́run. Bẹ̀rẹ̀ sí béèrè tó o fẹ́ ní ọwọ́ atóbijù. Ní Olúwa, mo fẹ́ ìwòsàn nínú ayé mi. Olúwa, mo fẹ́ ìwòsàn nínú ayé mi. Olúwòsàn àgbà, Ọlọ́run ló ti ṣe tó o fẹ́ wo ẹnìkan sàn ní orúkọ Jésù. Ọ̀run yóò wò ọ́ sàn níbikíbi tó wà. Bu anointing oil yìí, bu díẹ̀ sí orí rẹ níbikíbi tó wà. Bu anointing oil yìí díẹ̀ sí orí rẹ. Ó yá bu anointing oil sí orí rẹ. Èmi ò mọ nǹkan tó Ọlọ́run fẹ́ wò sàn. Ó yá bẹ́ẹ̀ sí sọ fún Ọlọ́run, mo fẹ́ kó o sọ́ra rẹ sínú àdúrà yìí. Mo fẹ́ kó o sọ́ra rẹ sínú àdúrà yìí kí Ọlọ́run dáwọ́ lé ọ. Olùwòsàn àgbà ó dáwọ́ lé ọ. Àìsàn tí òkè ti fi sínú ayé rẹ, Ọlọ́run ló fẹ́ dáwọ́ lé ẹnìkan lọ́wọ́lọ́wọ́ yìí. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ọ̀nà tí aláàgbá gbà wọnú ayé mi lórúkọ Jésù, ó yá máa bá iná jáde, máa bá iná jáde ní orúkọ Jésù. Ìṣẹ̀dá rẹ la pè kí wọ́n tó fi àìsàn yìí sínú ara rẹ lórúkọ Jésù Kristi olùgbàlà. Ó yá máa bá iná jáde, ó yá máa bá iná jáde. Ọlọ́run ló fẹ́ wo ẹnìkan sàn nínú àìsàn wárápá. Olúwa o, ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́, ọba tó pọ̀ nípa àti agbára. Ìwọ ló pè mí, ló rán mi níṣẹ́ o. Oníṣẹ́ kì í ṣe tèmi, oníwọ ni ológun, ìwọ ló ń ja ogun yìí.
mo sọ lórúkọ Jésù Kristi olùgbàlà. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ó pàṣẹ sínú ayé Bátílómì, ó sì gba ìtúsílẹ̀. Òkú ọjọ́ kẹta gba ìtúsílẹ̀ pẹ̀lú àṣẹ rẹ. Èmi náà lo àṣẹ rẹ yìí lónìí ní orúkọ Jésù. Mo lo àṣẹ rẹ ní orúkọ Bàbá, mo lò ó ní orúkọ Ọmọ, mo lò ó ní orúkọ Ẹ̀mí Mímọ́. Gbogbo ìwọ tó wà lábẹ́ àìsàn yìí, orúkọ Jésù á tú ọ sílẹ̀. Gbogbo ìwọ tó fi àrùn wárápá dè mọ́lẹ̀, lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀, ó yá gba ìtúsílẹ̀, ó yá gba ìtúsílẹ̀, ó yá gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù. Ìwọ tó bá lè mu ní tó bá ń ṣe àìsàn tó bá lè mu nínú anointing oil yìí, ó yá lọ́wọ́lọ́wọ́ báyìí, ó yá mú. Mo sọ lórúkọ Jésù, ayé padà ó di ẹ̀jẹ̀ Jésù, ayé padà ó di ẹ̀jẹ̀ Jésù. Gbogbo ìwọ tó ń ṣe àìsàn, gbogbo ìwọ tí nǹkan ìtìjú wà nínú ayé rẹ, ó yá mu anointing oil yìí. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, òtútù rẹ̀ mọ́ láti òní lọ. Mo sọ lórúkọ Jésù, ọ̀run tú ọ sílẹ̀, agbára Ẹ̀mí Mímọ́ tú ọ sílẹ̀, agbára Ẹ̀mí Mímọ́ tú ọ sílẹ̀. Olúwòsàn àgbà ó ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ o. Mo sọ lórúkọ Jésù, màlíkà báyà ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ agbára Ẹ̀mí Mímọ́. Mo sọ lórúkọ Jésù olùgbàlà, mo sọ gẹ́gẹ́ bí wòlíì, mo sọ gẹ́gẹ́ bí ọmọ rẹ, mo sọ gẹ́gẹ́ bí ẹni tó rí àánú gbà. Ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ ní orúkọ Jésù. Mo pa á láṣẹ, gbogbo ibi tí a di ọmọ yìí mọ́, ọ̀run tú ọmọ yìí sílẹ̀ lórúkọ Jésù. Ibi tá a de ilé ọmọ rẹ mọ́, ọ̀run tú sílẹ̀ ní orúkọ Jésù. Ibi tá a ṣe de ìṣẹ̀dá rẹ mọ́, ọ̀run tú sílẹ̀ lónìí. Mo sọ lórúkọ Jésù, gbogbo iṣẹ́ burúkú tí a ṣe, èyí tí a fi igbá bò mọ́lẹ̀ nítorí rẹ, ọ̀run tú ọ sílẹ̀ lórúkọ Jésù. Mo pa á láṣẹ ní orúkọ Jésù, ọ̀run tú ọ sílẹ̀, 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 ọ̀run tú ọ sílẹ̀. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, gbogbo ẹnikẹ́ni tó ṣiṣẹ́ òdì lórí ayé rẹ, gbogbo ẹnikẹ́ni tó ra ògo rẹ fún ọmọ rẹ, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, wò ó tó bá gbọ́ ẹni wọn ló dúró sí orí odó. Ọlọ́run sọ wípé ó dúró sí orí odó, ó sì fi odidi ẹ̀jẹ̀ ẹran wẹ̀ nítorí ògo tó fẹ́ gbà lára rẹ, ó sì gba ògo yìí. Mo sọ gbogbo ẹni tó gba ògo tó ní kó o máa bá ìpọ́njú pàdé láti òní lọ, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, iṣẹ́ náà bàjẹ́, ẹni náà wọnú ìdí àìsàn lọ lórúkọ Jésù. Iṣẹ́ náà bàjẹ́ lónìí, Ẹ̀mí Mímọ́ bà iṣẹ́ náà jẹ́ lónìí. Ó yá pariwo iná Ẹ̀mí Mímọ́ lẹ́ẹ̀méje, pariwo iná Ẹ̀mí Mímọ́ ní ẹ̀ẹ̀méje. Iná Ẹ̀mí Mímọ́ o, 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 iná oh yes, oh yes. À ń tú ẹnìkan sílẹ̀ báyìí ní orúkọ Jésù olùgbàlà. Ọ̀run tú ẹnìkan sílẹ̀, ayé rẹ di ọ̀tun, ayé rẹ di ọ̀tun, ayé rẹ di ọ̀tun ní orúkọ Jésù. Ayé rẹ di ọ̀tun, ayé rẹ di ọ̀tun. Àwọn àmì àti àpẹẹrẹ kan bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ yìí nínú ayé rẹ. Ó lórúkọ Jésù ó yin Ọlọ́run lógo. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ó yin Ọlọ́run lógo ní orúkọ Jésù. Lórúkọ Jésù olùwòsàn àgbà ó yá dá sí ọ̀rọ̀ rẹ lónìí ní orúkọ Jésù. Olùwòsàn àgbà ó dá sí ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù. Olùwòsàn àgbà ó dá sí ọ̀rọ̀ ọmọ rẹ ní gbogbo ibikíbi tí ọmọ rẹ ti ń ṣe àìsàn. Olùwòsàn àgbà ó dá sí ọ̀rọ̀ ọmọ yìí ní orúkọ Jésù. Olùwòsàn àgbà ó dá sí ọ̀rọ̀ ọmọ yìí ní orúkọ Jésù. Olùwòsàn àgbà ó dá sí ọ̀rọ̀ ìdílé rẹ ní orúkọ Jésù. Olùwòsàn àgbà ó dá sí ọ̀rọ̀ iṣẹ́ rẹ ní orúkọ Jésù, 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 ní orúkọ Jésù. Gbogbo ibikíbi tó lọ tó ti tẹ ògùn mọ́lẹ̀, èyí tí ayé rẹ fi rí bó ṣe rí, lórúkọ Jésù ẹsẹ̀ rẹ gba ìtúsílẹ̀, 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 ẹsẹ̀ rẹ gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù. Ẹsẹ̀ rẹ gba ìtúsílẹ̀, ẹsẹ̀ rẹ gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, mo pa á láṣẹ ni ní òdo alábà ní orúkọ Jésù. Ohun tí a rì mọ́lẹ̀ níbi òwò rẹ yìí, ọ̀run fi iná tú sílẹ̀, ọ̀run fi iná tú ọ sílẹ̀ lónìí. Ohun gbogbo tá a rì mọ́lẹ̀, ẹnìkan bẹ lábẹ́ òwì, wọ́n lọ ṣiṣẹ́ burúkú ní ọ̀gànjọ́ òru, wọ́n rí nǹkan mọ́lẹ̀ níbi tó ti ń ṣòwò. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ nígbà Elédùmarè, ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, ó yá gba ìtúsílẹ̀, òwò rẹ gba ìtúsílẹ̀, iṣẹ́ rẹ gba ìtúsílẹ̀ rẹ ní orúkọ Jésù. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ rẹ, gbogbo tó bá dáwọ́lé láti òní lọ, ó yá kó bẹ̀rẹ̀ sí yọrí sí rere. Mo sọ lórúkọ Bàbá, mo sọ ní orúkọ Ọmọ, mo sọ ní orúkọ Ẹ̀mí Mímọ́. Ìwọ ìyá ò ní sìnkú ọmọ lórúkọ Jésù, ò ní sìnkú ọmọ ní orúkọ 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 Jésù, ò ní sìnkú ọmọ. Gbogbo òkè nínú ìdílé rẹ, gbogbo òkè ọjọ́ pípẹ́ tó ń gbẹ̀mí bàbá tó bí ọ, lórúkọ Jésù ọ̀run bì wọ́n ṣubú lónìí, ọ̀run wó wọn lulẹ̀ lónìí, ọ̀run wó wọn lulẹ̀ lónìí. Gbogbo àìsàn ara mi ó yá máa sọ fún Ọlọ́run pé gbogbo àìsàn ara mi ó yá máa jáde, gbogbo àìsàn ara mi ó yá máa jáde ní orúkọ Jésù. Ó yá gbogbo àìsàn ara mi máa jáde, gbogbo àìsàn ara mi máa jáde, gbogbo àìsàn ara mi máa jáde, gbogbo àìsàn ikú ó yá máa jáde, gbogbo àìsàn ikú ó yá máa jáde, gbogbo àìsàn ikú ó yá máa jáde, ó yá máa jáde, ó yá máa jáde, ó yá máa jáde. Máa gbàdúrà, máa gbàdúrà. Nǹkan kan fẹ́ jáde lára ẹnìkan ní orúkọ Jésù,
nǹkan kan fẹ́ jáde lára ẹnìkan ó yá bẹ̀rẹ̀ sí gbàgbà ó yá máa jáde ní orúkọ Jésù 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 máa jáde ó yá Ọlọ́run ní ká pe Ọlọ́run òkè àánú 21 times òun fẹ́ fọwọ́ agbára rìn kọjá gbogbo ìwọ tó o bá rí àmì àti àpẹẹrẹ nínú ayé rẹ mo bẹ̀ ọ́ jẹ́ kí n mọ̀ lẹ́yìn àdúrà yìí gbogbo ìwọ tó o bá rí àmì àti àpẹẹrẹ nínú ayé rẹ mo tún sọ lẹ́ẹ̀kan sí jẹ́ kí n mọ̀ á pe Ọlọ́run òkè àánú ní 21 times Ọlọ́run ló fẹ́ rìn kọjá níbi tó wà ó sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára mo fi ògo fún ọ 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 torí ìwọ ni Ọlọ́run tí kì í dojú tì ni ó yá a fẹ́ pe Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ kò sì ní dojú tì ọ́ níbi tó wà ohun gbogbo tó wà nínú ara rẹ̀ Ọlọ́run náà fẹ́ rìn kọjá ó yá ẹ̀kíndínlẹ̀ o Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ 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 ooo ó yá ó yá ohun tó ń jáde lẹ́nu ẹ̀ ó yá bẹ̀rẹ̀ sí pọ̀ ní orúkọ Jésù Kristi olùgbàlà màlíkà báyìí àbọ̀ pa á láṣẹ ni ó yá bẹ̀rẹ̀ sí pọ̀ ní orúkọ olùgbàlà ó yá bẹ̀rẹ̀ sí pọ̀ ó yá bẹ̀rẹ̀ sí pọ̀ ó yá bẹ̀rẹ̀ sí pọ̀ ó yá Olúwa ṣe ẹ̀mí mẹ́ ṣe kó gba ìtúsílẹ̀ lónìí ní orúkọ Jésù ògo ni fún orúkọ rẹ 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 a tú ọ sílẹ̀ lónìí a tú ọ sílẹ̀ lónìí a gbà ọ́ lọ́wọ́ òkè ọlọ́wọ́ òkè tó dúró lórí ayé rẹ òkè tó ń gùn tó ń mí ẹlẹ́ẹ̀lẹ́ òkè tó ń rìn ọ́ tó fi ń fa ìfàsẹ́yìn òkè tó ń rìn ọ́ tó fi rá làánú òkè tó ń gùn tó fi ń fa ìjákulẹ̀ lórúkọ Jésù àwọn oṣù gùn ayé ń já ọ wálẹ̀ mo sọ láti òní lọ òtún bá ìjákulẹ̀ pàdé mọ́ a ò tún já ọ wálẹ̀ mọ́ ní orúkọ Jésù olùgbàlà a ò tún já ọ wálẹ̀ mọ́ a ò tún já ọ wálẹ̀ mọ́ a ò tún já ọ wálẹ̀ mọ́ ní orúkọ Jésù a ò tún já ọ wálẹ̀ mọ́ mo pa á láṣẹ ni ní orúkọ Bàbá ní orúkọ Ọmọ ní orúkọ Ẹ̀mí Mímọ́ ó yá gba ìtúsílẹ̀ ó yá gba ìtúsílẹ̀ ó yá gba ìtúsílẹ̀ ó yá gba ìtúsílẹ̀ ó yá pariwo ẹnìkan bẹ lábí ohùn inú run ọ lọ́wọ́lọ́wọ́ báyìí sọ fún Ọlọ́run pariwo pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ parí iṣẹ́ lórí ọ̀rọ̀ mi ìyìn tó wà wọ́n gbé nǹkan kan sí léètọ̀ rẹ ni pé kó mọ̀ lè kí léètọ̀ rẹ mọ̀ lè gba ìtọ̀ dúró màlíkà páìlìà Olúwa o ó yá pariwo Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ṣe àṣepé lórí ayé mi Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ṣe àṣepé lórí ayé mi Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ṣe àṣepé iṣẹ́ lórí ayé mi pariwo rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó yá parí iṣẹ́ lórí ayé mi gbà mí lọ́wọ́ oṣó àti àjẹ́ gbà mí lọ́wọ́ èmèrè gbà mí lọ́wọ́ ọ̀rọ̀ òdì Ẹ̀mí Mímọ́ gbà mí lọ́wọ́ àsọtẹ́lẹ̀ burú Olúwa ò gbà mí tú ayé mi sílẹ̀ orí òkè àánú ni bí o gbọ́dọ̀ rà àánú gbà orí òkè ìtúsílẹ̀ ni bí o gbọ́dọ̀ rí ìtúsílẹ̀ gbà ó yá pariwo pé Olúwa ò Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó yá parí iṣẹ́ lórí ọ̀rọ̀ mi Olúwa parí iṣẹ́ lórí ọ̀rọ̀ mi Olúwa ò Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ nínú olórí ìdílé mẹ́ta kan bẹ lábẹ́ ohùn yìí Ọlọ́run ní ogun ọjọ́ pípẹ́ kan wà nínú ayé yín èyí tí ẹ ò bá ìránṣẹ́ Ọlọ́run kankan sọ rí mo sọ lórúkọ Jésù nǹkan yìí sì ti dàbí ègò lórúkọ Jésù Kristi Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó yá parí iṣẹ́ lórí ọ̀rọ̀ mi ayérayé ó yá parí iṣẹ́ lórí ọ̀rọ̀ mi ẹ̀yin ogun ọ̀run ó yá parí iṣẹ́ lórí ọ̀rọ̀ mi ó yá ṣàṣepé iṣẹ́ ó yẹ ṣàṣepé iṣẹ́ pariwo pé Ọlọ́run òkè àánú èmi náà fẹ́ yìn ọ́ lógo kọ́dún yìí tó parí àní kóṣù yìí tó parí Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ mo fẹ́ yìn ọ́ lógo Ọlọ́run ìpè àwọn wòlíì tòótọ́ Ọlọ́run ìpè àkàndélẹ́dẹ́ Ọlọ́run bàbá mi oyè ńlá mi Ọlọ́run ìpè ìdàwọ́sà Ọlọ́run ayọ̀ babalọ́lá Ọlọ́run Tímótì ọba dáre ó yẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ṣàṣepé iṣẹ́ gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí láti òní lọ ọ̀run bẹ̀rẹ̀ àṣepé iṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù Kristi olùgbàlà ọ̀run bẹ̀rẹ̀ àṣepé iṣẹ́ lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run kí a tó parí ìsọjí ọlọ́jọ́ méje yìí
lórúkọ Jésù ó yára àánú gbà lórúkọ Jésù. àánú tí ìran rẹ kan kò tí ì rírú ẹ̀ gbà rí ní orúkọ Jésù ó yá lọ rí gbà. ìtúsílẹ̀ tí ìran rẹ kan kò tí ì rírú ẹ̀ gbà rí ní orúkọ Jésù ó yá rí gbà lónìí. ní orúkọ Jésù á tú ọ sílẹ̀. ní orúkọ Jésù á tú ọmọ rẹ sílẹ̀. ní orúkọ Jésù á tú ìṣẹ̀dá rẹ sílẹ̀. ní orúkọ Jésù á tú ayé rẹ sílẹ̀. ó tún wà bákan náà mọ́ ní orúkọ Jésù olùgbàlà. ó tún wà bákan náà mọ́. èmi ti sọ̀rọ̀ jáde o, àṣẹ sì ti tẹ̀lé ní orúkọ Jésù olùgbàlà. gbogbo ẹnikẹ́ni tó lòun ó pa ọ́ lẹ́kún lórúkọ Jésù, ariwo ẹkún kó sọ nínú ilé rẹ̀. gbogbo ẹnikẹ́ni tó lòun ó tún já ọ bọ́ lẹ́yìn àdúrà òní lórúkọ Jésù, ọ̀run fọ́ wọn tútú. ilẹ̀ lanu ó gbé wọn mì. ilẹ̀ lanu ó gbé wọn mì. ilẹ̀ lanu ó gbé wọn mì. ilẹ̀ lanu ó gbé hàn mì. láti òní lọ ayé rẹ bẹ̀rẹ̀ sí gbòòrò. láti òní lọ ilé rẹ bẹ̀rẹ̀ sí gbòòrò. láti òní lọ ìparun dé bá ogun rẹ. ìpọ́njú dé bá ogun rẹ. láti òní lọ o tún sunkún mọ́ mọ̀mọ́. láti òní lọ o tún ṣàìsàn mọ́. láti òní lọ ewé àtegbò tún ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ mọ́. láti òní lọ àjẹ́ ò tún lágbára lórí rẹ mọ́. láti òní lọ oṣó ò tún lágbára lórí rẹ mọ́. mo sọ̀rọ̀ àṣẹ jáde, ó ti di àṣẹ ní orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ ẹ̀mí mímọ́. o tún tọ̀ ọ́ lé mọ́. láti òní lọ ọ̀run tú ọ sílẹ̀. mo sọ kàpílíbàdì ó lórúkọ Jésù, agbára tó ń parọ́ ibi, tó ń pabidà, tó ń sọ bí dire, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, ó tún rí ìbànújẹ́ mọ́. láti òní lọ ó tún rí ìbànújẹ́ mọ́. láti òní lọ ó tún rí ìbànújẹ́ mọ́. Olúwa ó sọ ó ní ọjọ́ tó pè mí, ó pè mí pẹ̀lú àwọn áńgẹ́lì méje láti òdi ọ̀run láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú mi. mo sọ gẹ́gẹ́ níbikíbi tí ẹ wà, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, mo sọ gẹ́gẹ́ bí ìpè tó fi pè mí, mo sọ gẹ́gẹ́ bí ẹni tó rí àánú gbà lọ́dọ̀ rẹ. mo sọ gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí, ayé rẹ yí padà sí rere ní orúkọ Jésù. ayé ọmọ rẹ yí padà sí rere ní orúkọ Jésù. ìtàndílé rẹ yí padà sí rere ní orúkọ Jésù. ìpọ́njú kúrò nínú ayé rẹ ní orúkọ Jésù. àìsàn kúrò nínú ayé rẹ. àwọn áńgẹ́lì méje òde ọ̀run yìí láti òní lọ wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ. ẹ ò ní sinmi o àfi tẹ́ ẹ bá ṣiṣẹ́ yìí láṣẹ pé ó ní àwa fún ọjọ́ méje, èní ní ọjọ́ kẹta. mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ká tó parí ọjọ́ méje ó ní testimony ní orúkọ Jésù. ó ní ẹ̀rí ní orúkọ Jésù. ó ní ẹ̀rí ní orúkọ Jésù. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀rí lórúkọ Jésù kò ní dìbàjẹ́ ní orúkọ Jésù. kò ní dìbàjẹ́. ẹ̀rí náà ò ní gbàbọ̀dẹ̀. ẹ̀rí náà ò ní gbàbọ̀dẹ̀. ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gò ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. àmín àmín. ẹjá bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. ẹjá bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. ẹjá bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo níbikíbi tá a wà. tó Olúwa ó ṣe, ẹ̀mí náà ó ṣe, ẹ̀mí náà ó ṣe, ayérayé ó ṣe, ọba àwọn ọba ó ṣe, ọba tó pọ̀ nípa àti agbára ó ṣe o, ẹ̀mí náà ó ṣe o, ayérayé ó ṣe o, ọba àwọn ọba ó ṣe o. Olúwa ó dúpẹ́ o, Olúwa mo dúpẹ́ o. ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́. ẹjá pàtẹ́wọ́ fún Ọlọ́run ọba tó fi ọwọ́ agbára ṣiṣẹ́ ìyanu. ká tó máa lọ ẹjá sáré gbọ́ àwọn testimony. mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ níbẹ̀ pé Ọlọ́run ń bẹ ní orí òkè àánú ìtúsílẹ̀. Ọlọ́run ń bẹ ní orí òkè àánú ìtúsílẹ̀. àwa ni kẹ́ ẹ jẹ́ ká gbàgbọ́, ẹ jẹ́ ká gbàgbọ́ nínú Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára. ó wà níbí, kò fi wá sílẹ̀, kò sì ní fi wá sílẹ̀ láéláé ní orúkọ Jésù Kristi olùgbàlà. ẹ jẹ́ ká gbọ́. mò ń bọ̀ o, ẹ jẹ́ kí n fún ní fọ́lọ́hùn díẹ̀. ní orúkọ Jésù Kristi olùgbàlà, a ó rí àánú gbà. ojú òní tì wá. ẹ wo ọwọ́ ọmọ ẹ àná nígbà tí mẹ́sẹ̀gì jáde pé kòkòrò wà lára ẹnìkan, pé ọdọọdún ni wọ́n fi kòkòrò yìí dé mọ́lẹ̀. kókó gbàdúrà. ẹ gbọ́. Dáàdi mo dúpẹ́ tó ń ra àrùn gbà. mi ni kòkòrò jẹ lọ́dún àti lọ́lẹ̀ dòdò àpọ́n ní ewé gbòǹgbò òṣèṣe bẹ́wọ̀n dé yìí máa ń ṣe é bẹ́wọ̀n ní ilé mi bẹ́ẹ̀ kíkọ́ ní dòdò ní nǹkan bí ọdún bẹ́ẹ̀ ni oyún mi gbogbo àrùn bàjẹ́ kòkòrò ni. ẹ má bínú ẹni ò sọ̀rọ̀ sókè o. dúpẹ́ kékeré dúpẹ́ pé Ọlọ́run tó mi sílẹ̀ lọ́jọ́ tó ní dúpẹ́ láti mo dúpẹ́. kòkòrò tẹ́ ẹ̀ ń wò yìí ẹni tí wọ́n fi dè mọ́lẹ̀ ohun ẹ̀lẹ́ ń gbọ́ yẹn o. dáàdi ara mi ni kòkòrò ló jà mí lọ́fẹ́ dáàdi ẹ̀ ṣàánú mi ẹ̀rọ ẹ̀ ṣàánú ayé mi kòkòrò ló ń jẹ mí bẹ́ẹ̀. mo dúpẹ́ fún mi àánú gbà lọ́jọ́ tó ní. ẹ ti rí àánú gbà.
dúpẹ́ jàre àwọn ìgbà láti mo dúpẹ́ èmi ní kòkòrò jẹ. Olúwa ṣeun. Ṣé ẹ ti gbọ́? Ó ní òun ní kòkòrò. Òun lẹ̀ ń wò yẹn o. Mo kí ń dàdé ẹ̀kú iṣẹ́ olúwa ẹ̀kú iṣẹ́. Kòkòrò yìí ti fìyà jẹ mí ó pọ̀. Ṣé ẹ gbọ́? Wọ́n ní kòkòrò yìí ti fìyà jẹ àwọn ó pọ̀. Kòkòrò yìí ti lọ ní school ní kòkòrò yìí ti jẹ mí. Ìlọ́lù tó àkúnná ewé ni ewé gbogbo. Àwọn ní máa jẹ bẹ́ẹ̀ ni n kò jẹ. N kò ń jẹun jìnnà, n kò ń sùn lóru n kò ń sùn. Màá yún wa títí ilẹ̀kùn mọ́. Màá ń sọkún títí ilẹ̀kùn mọ́ ni kòkòrò yìí kọ̀ bẹ́ẹ̀ kò lọ. Gbogbo Ọlọ́run pàdé lánàá. Dáàdì lọ́wọ́lọ́wọ́ bí mo wà ní mo ṣọ́fọ̀ tó yìí wá fún ẹ̀yà mi ṣàwátì. Ìsìn bí wáyé bẹ́ẹ̀ ni fún ṣọ́fọ̀ tó yìí wá fún yẹn. Bẹ́ẹ̀ àmì wà sí náà lọ́wọ́lọ́wọ́ bí mo wà yìí. Gbogbo àmì ló bàjẹ́. Gbogbo àmì ní kòkòrò bàjẹ́. Gbogbo àmì ní kòkòrò bàjẹ́ dáàdì ẹ ṣé ẹ kú iṣẹ́ olúwa. Àmì olúwa wà pẹ̀lú ojú òbí tì í dáàdì. Àmín Jésù. Ẹ ti gbọ́? Kòkòrò gbogbo ara rẹ̀. Ìwọ ní kò sí òkè, gbogbo òkè tó wà nínú ayé wa ọ̀run wó palẹ̀ lónìí. Ẹ káàárọ̀ dádì. Ẹ kú iṣẹ́ olúwa. Olúwa kú iṣẹ́. Ẹ kú iṣẹ́ títí olúwa. Ẹ kú iṣẹ́ o. Dádì mo dúpẹ́ mo tọ́pẹ́ dá o. Ọmọ mi yè. Ọmọ mi pàṣẹ nínú examen tí mo sọ fún yín yẹn. Tẹ́ bá mi gbàdúrà yín jọ́sìn. Ọ̀rọ̀ ńlé tí mo bá yín sọ yẹn pàápàá. Bẹ́ẹ̀ ni kì í ṣe mo ṣe mo dẹ̀ rí Ọlọ́run mo sì dẹ̀ rí ọwọ́ Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run. Ẹni tí ń fi mí làkàlàkà yẹn àṣírí ẹ ti tú ní orúkọ Jésù. Àṣírí ẹ tú sọ́wọ́ mi báyìí ní báàdì. Oní kí n kí yín ni o. Lórúkọ Jésù àmì òróró yìí kò ní gbẹ o. A kò ní wá yín tì o. A kò ní wá ìyàwó yín tì. A ò ní wá ẹ̀ ní fọwọ́ yín gbé ọmọ sí. Lórúkọ Jésù ẹ pẹ́ láyé fún wa ẹ tọ́ láyé fún wa. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí pàápàá bí o ní dìbàjẹ́ mọ́ yín lọ́wọ́ ojú ò ní tì yín kò ní tì ìdílé yín ẹ ní ṣàṣetì o ní orúkọ Jésù iṣẹ́ ìránṣẹ́ òkè náà ní kó máa lọ olùpẹ́ mo fògo fún olúwa ẹ ṣé dádì ẹ ṣé. Olúwa ṣeun. Mo fẹ́ sọ títóbi. Ó kù nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o. Ṣe tóbi nínú ayé wa ẹ̀kọ́ wa bí à ń jẹja lásán ẹ̀ ń kọ́ wa bí a máa ń ṣe. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ eléyìí dáadáa o. Kẹ́ wo ọ̀nà tí àwọn ẹ̀mí òkùnkùn ń gbà ṣiṣẹ́ nínú ayé èèyàn. Mo jẹ́rí títóbi Ọlọ́run lálẹ́ yìí. Ní ọ̀sẹ̀ tó kọjá yẹn ṣé mo sọ fún yín pé mo fẹ́ kó lọ sí ilé kan níjọ́ yẹn ẹ gbàdúrà sí omi àti àdáńtí wẹ̀lì fún mi pé kí n máa lọ fi wẹ gbogbo ilé yẹn kí n tó kó lọ bẹ̀. Bẹ́ẹ̀ ti sọ pé ìsọ yẹn mo wá ṣe bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ tó kọjá yẹn mo lọ wẹ̀ ìgbà tí màá wọlé mo wá bẹ́ ẹyẹ nínú ilé mo wá mú ẹyẹ náà mo pa ìgbà tí mo pa mo yọ̀lẹ̀ àwọn ọmọ mi sọ pé ká máa súnmọ́ ní kí wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ mo wá mú sọ̀kàtà èmi pẹ̀lú gbogbo ọmọ mi wá jáde a lọ kí a tó dé wá pẹ̀lú ẹyẹ pẹ̀lú ìyẹ́ àmọ́ ohun tó gbé ẹyẹ pẹ̀lú ìyẹ́ pátápátá ìyẹn wá jẹ́ ẹni. Nǹkan èkejì mo wá lọ sí ṣọ́ọ̀ṣì èmi pẹ̀lú ọkọ mi níbi tí mo jókòó ohun lásán ni mo rí. Ṣé ẹ gbọ́? Ohun tí pàdé ń sọ mi gbọ́ rárá. Níbi tó jókòó sí ẹ máa gbọ́ ọ ṣé ẹ gbọ́ dáadáa níbi tó jókòó sí ní ṣọ́ọ̀ṣì ó wá lọ ṣọ́ọ̀ṣì ibi tó jókòó sí gbogbo nǹkan tí Reverend Father ń wàásù kò gbọ́ kankan náà ẹ̀ òórùn kan kùn ẹ máa gbọ́ lọ o. Màá bẹ̀rẹ̀ sí ìjà nínú ṣọ́ọ̀ṣì ó wá yá. Ọkọ wa jí òun àtọkọ bẹ̀rẹ̀ ìjà. Èmi kan sọ fún mi pé ó yá gbàdúrà èmi pàápàá mo wá rí àmọ́ mo ní kí ni nǹkan yìí mo wá bẹ̀rẹ̀ sí àdúrà. Ẹ máa gbọ́ tó ṣẹlẹ̀. Ìwọ ẹ̀mí o ọyá wọnú ìdè lọ ní agbára ẹ̀jẹ̀ Jésù ìwọ ẹ̀mí o gbogbo ọ̀hún ọyá ibẹ̀ sí kékọlù. Ó wá ṣe o ìyá kan jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ìyá ni ó wá bẹ̀rẹ̀ sí í yọ́ kó wá rí ara ẹ̀ mọ́. Ìgbà tí ìyá yẹn bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ ojú mi wá dá mi ń tẹ̀ ṣàánú ẹ̀ rárá ọkọ mi wá sọ kí ló ń ṣe ìyá ẹ̀ mọ́ ní ṣé ìwọ rí máa fi ń lẹ̀ jọ ìyẹn jẹ́ èjì nǹkan ẹ̀kẹta òkúté kan ń bẹ nínú ilé mi ń jẹ
òkúté yẹn kọjọ́ mi sùn òun bí aago kan òun kò lè sùn mọ́ gbàgbà. ṣe rí ní gbogbo ìgbẹ̀yìn onígbàgbọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ gbàdúrà lórí ogun asinidébi àdúrà. ńlẹ̀ wá mú ẹ̀gbọ́n mi wá lọ ogun asinidébi àdúrà. kí n máa sílẹ̀kùn mi tí mo lè sùn lé èkún ká mo á sọ fún ẹ̀gbọ́n mi pé kò sí wàhálà màá sùn sí sàlọ́n yẹn ni mo sùn òun bí aago kan òun òkúté yẹn tó wá mo wá dìde Jésù Olúwa bó bá jí òkúté lásán ni mo yọ̀ǹda ẹ̀ àmọ́ Jésù bó bá jí àjèjì òkúté ni ó yá níbikíbi tí wọ́n wà iná kó máa jó wọn níbikíbi tí wọ́n wà ní orúkọ Jésù iná kó máa jó wọn èrògùn ọ̀rọ̀ ibẹ̀ sí kọlù wọn. àgbà tí mo sùn ní ìmọ̀ ó dádì ilẹ̀ kó mọ́ báyìí ọmọ mi bẹ̀ sí ń kó àwọn òkúté ní lọ́tàn lọ́sì gbogbo wọn ti kú ayédá. nǹkan mẹ́ta yẹn mo rí pé bí mo bá dúpẹ́ fún Ọlọ́run ìmoore Ọlọ́run Olúwa ṣe. mo dúpẹ́ pé ẹ̀kọ́ wa bí a ṣe ń pẹja ẹ̀. bẹ́ẹ̀ ni òkè àánú ìtúsílẹ̀ ó máa ń kọ́yàn bí èèyàn ṣe pẹja ni àṣẹ wà lórí ahọ́n yín lórúkọ Jésù gbogbo èkúté ajẹnirun lórúkọ Jésù ọ̀run yóò ṣe wọ́n mọ́ṣẹ́ nínú ayé yín ẹ jẹ́ ká gbọ́. ẹ káalẹ́ dádì ẹ kú àdúrà ọlọ́yọ́ ànádà ọmọ àtúntì ní lórí òkè àánú o. dádì mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gbàdúrà mi bí mo ṣe ń wọ ọmọ àtọ́dún èkeje ní tí mò ń wọ ọmọ àtọ́dún yìí tí mi ò rí bí wọ́n ṣe fi mí wọnú gúrúùpù òkè àánú ìtúsílẹ̀ tí mo wà nú gúrúùpù náà dádì mo dúpẹ́ mo wọnú gúrúùpù náà lẹ́sìn oṣù mi ò tí ì sọ̀sù kan mo dúpẹ́ pé Ọlọ́run ṣeun o ọmọ tí mò ń wà mo ti wà nú oyún tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí mo dúpẹ́ pé Ọlọ́run ṣeun o dádì mo. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run Ọlọ́run ò sọ pé ká yàgàn ọ̀tá ló ń ṣiṣẹ́ burúkú lórúkọ Jésù ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ òun ẹ ò ní yàgàn rere lórúkọ Jésù ẹ wá gbọ́ ti ọmọkùnrin. Man of God, good evening, sir. Yeah, my name is Olamilekon. Let me explain myself in Yoruba. Yeah, I'm just passing my I'm just checking my phone because I'm into to be listening to prayer. àwọn kan ń chẹ́ẹ̀kì online àwọn ń chẹ́ẹ̀kì fóònù àwọn. When I saw your àwọn wá rí fúgrámù yìí yóò dára fẹ́ni tó ṣe ẹ̀tẹ́lẹ̀ fèrè. So mo wà pẹ̀lú prayer yín so ibi tí mo ti join ẹni wípé ẹni ká gbé òróró bọ́tà àti omi láti gbàdúrà sínú ẹ̀. So nǹkan tó dẹ̀ ń ṣe mí man of God ẹ̀yin lè parọ́ fún yín sáà. Ó ti ń tó bí 4 months báyìí ni mo ti ní pain, back pain, chest pain and new pain. So mo rò pé bí àǹkan normal ti ni mo lọ gbogbo mo lọ sí hospital ṣe test ECG test, chest x-ray, even mo tó ṣe àwọn other test náà sí náà doctor ò rí anything. Ó wá ń dàbí pé èèyàn kan ń náwó èèyàn dẹ̀ rí result kankan tó náwó sí and this thing get worse. Ìgbà míì tí bá tún jẹun a máa má yà sá mi some of them wá ní bí ulcer and this thing is not ulcer. Mo ti lo oògùn ulcer gan tí kò ṣiṣẹ́. So ó ti sú mi pẹ̀lú ẹ̀sà tọ́lọ́run gbàdúrà pé Ọlọ́run ó lò mí fún mi sà. lórúkọ Jésù. And mo mọ̀ wípé mẹ́sẹ̀jì máa ti pọ̀ jù Ọlọ́run bá Olódùmarè yóò jẹ́ kẹ́ ṣe kí ni Ọlọ́run bá Olódùmarè yóò jẹ́ kẹ́ tẹ̀ gbọ́ tèmi. lórúkọ Jésù ọ̀rọ̀ ti wò yín sàn ẹ ti gba ìtúsílẹ̀ lórúkọ Jésù níwọ̀n ìgbà tẹ́ bá ti dásẹ̀ sí orí òkè àánú ìtúsílẹ̀ tẹ́ sì mú ìgbàgbọ́ yín dání mo sọ gẹ́gẹ́ bí ìkọ̀ríjú Elédùmarè ẹ ti gba ìtúsílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ òun yìí ẹ má jẹ́ kí mo máa sọ kíní kan ẹ má jẹ́ kí ogun ó dé ká tó pe Jésù wọ́n tó jẹ́ mùsùlùmí má jẹ́ kí ogun ó dé kó tó pe ànábì lórúkọ Jésù yóò dára fún wa ó ti náwó ó
ó ti ṣe àyẹ̀wò wọn àrí nǹkan kan, bẹ́ẹ̀ sì ni kò sálàáfíà nínú ara ẹ̀. Ohun gbogbo tí ẹ̀mí òkùnkùn fi sínú ara wa, ọ̀run yóò fi iná tì jáde lórúkọ Jésù. A ó sì rí àánú gbà ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run tú sílẹ̀ lónìí, ẹ ò ní padà sínú ogun lórúkọ Jésù. Ẹ ó sì rí àánú gbà. Ẹ jẹ́ ká pàdé lé ọ̀la lágbára Ọlọ́run ní aago 10 alẹ́ ti Nigeria time. Gbogbo ẹ̀yin tẹ́ share program yìí lónìí yóò dára fún yín o. Lórúkọ Jésù, ẹ ó máa rí àánú gbà. Gbogbo ibikíbi tí ẹ bá lọ, ojú rere àti àánú yóò máa tẹ̀lé yín. Ẹnìkan ló share tí ọmọkùnrin fi rí. Lórúkọ Jésù, ọ̀run sì ti sọ tí ó ṣe fún yóò sì bọ́ nínú ogun. Ẹ gbọ́ testimony ẹ̀ náà lórúkọ Jésù. Ìyanu yóò ṣẹlẹ̀. Tí ọmọbìnrin oníkòkòrò yìí náà, ẹ rí yóò send ara ẹ̀, màá ní kó send ara ẹ̀ padà lórúkọ Jésù. Ẹ yóò rí ọwọ́ Ọlọ́run. Ẹ má jẹ́ kí Sátánì ó dè wá mọ́lẹ̀ ká tó ké pe Jésù olùgbàlà. Mo rọ̀ gbogbo wa, ẹ jọ̀ọ́ yóò dára fún wa. Ẹ má jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó dè wá mọ́lẹ̀ ká tó ké Jésù olùgbàlà. Ẹ jẹ́ ká pàdé ní aago 10 ọ̀la ní ti orílẹ̀-èdè Nàìjíríà 10 p.m. Nigerian time. Yóò jẹ́ 7 a.m. Australian time. Mo sì rọ̀ yín, gbogbo ẹ̀yin tí ẹ ń pè mí lákòókò yìí, ẹ jọ̀ọ́ ẹ máa fi voice message sílẹ̀. Tí màá ti ráyè, ẹ rí pé mi ì gbọ́. Mo mọ̀ọ́mọ̀ máa ń fi sílẹ̀ ní sódà á lè máa notice mi pé mi ò tí ì gbọ́. Tí n bá ti gbọ́, ẹ máa rí lọ́dọ̀ yín pé mo ti gbọ́, màá dé response yín. Yóò dára fún yín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàgbọ́ pé agbára Ọlọ́run sì wà. Gbogbo àwọn nǹkan tá a gbàdúrà sí, ọ̀la la bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ o lórúkọ Jésù Kristi. Kò sì ní rẹ̀ wá. Ọ̀la ni day 4, day 5, day 6 títí bọ̀ day 7. Àwọn nǹkan tá a gbàdúrà sí, ẹ máa gbé síwájú yín. Ọ̀la la bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Òun sì mọ̀ pé àwa kọ́ la fẹ́ ṣiṣẹ́, Ọlọ́run ìyanu ló fẹ́ ṣiṣẹ́. A ó sì rí ìyanu fún ẹni tó bá ti ṣe kíni, tó bá ti gbàgbọ́ yóò rí ìyanu. Lóòótọ́ làwọn wòlíì èké wà, èmi náà sì máa ń ké tantan fún yín. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ wọn ó lù yín ní jìbìtì, ẹ má jẹ́ wọn ó gbá yín, ẹ má jẹ́ wọn ó fọwọ́ na yín. Mo bẹ̀ yín, iṣẹ́ tí Ọlọ́run pe wòlíì fún ni pé kó túyàn sílẹ̀. Kò sọ pé kí wòlíì charge ẹ lówó. Wòlíì tó bá ti ń charge yín lówó, olè ní. Ọlọ́run ò ní kí wòlíì àbí pásítọ̀ mọ́ ṣiṣẹ́. Bíbélì jẹ́ ó yé ọ pé ìgbàgbọ́ tí ò níṣẹ́ òkú ni. Bíbélì sọ pé ìgbàgbọ́ gbogbo wa ni onígbàgbọ́. Tó o bá ti wá níṣẹ́ kan pàtó, Bíbélì ní òkú ni ọ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe ìṣòótọ́ ọ̀rọ̀ tí wọ́n máa ń jẹ́ kí rí àwọn wòlíì tó bá wá sòótọ́ ọ̀rọ̀ bíi èèyàn burúkú. Ẹlòmíì ló máa ń fún mi lórúkọ dáàdì burú, dáàdì burú, dáàdì burú. Èmi ò sì burú, òtítọ́ lèmi fẹ́. Ìwọ tó bá sì ti fẹ́ òtítọ́ tí ara rẹ kò òtítọ́ mo burú. Tó bá sì ní mo burú tí Jésù bá ti sọ pé mi ò burú, ó kù sọ́wọ́ èmi àti Jésù. Ṣùgbọ́n tó rí inú mi ó sì rọ́kàn mi pé òtítọ́ ni mo fẹ́. Tí wọn náà bá sì ti lè sòtítọ́ lábẹ́ òkè àánú ìtúsílẹ̀, ó ra àánú gbà. Ó ra àánú gbà. Lórúkọ Jésù yóò sì dára fún wa. Ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ má jẹ́ kó sú wa. A ó rí ojú rere àti àánú Ọlọ́run lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ràn màmá mi nínú Olúwa lọ́wọ́ nípa òkú ọkọ wọn. Wọ́n ṣe wékèpè ní àná. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó rí àánú gbà. Wọ́n ní kí n dúpẹ́ gidigidi. Àwọn náà ó gbàdúrà fún wa lórúkọ Jésù. Ẹ gbọ́ ohùn wọn, wọ́n sì súre fún gbogbo yín. Mo dúpẹ́ o. Mo ti sọ gbogbo ẹ̀yin tí ẹ bá ní wọn ìbáyàn ànáǹsì kékeré fún wọn lówó o. Àwọn tí ó wù wọ́n ni wọ́n sọ pé àwọn fẹ́ ṣe o. Ọlọ́run ò lòdì sí. Yóò dára fún yín. Ẹ ṣé, mo dúpẹ́. Bàbá yìí náà ti gbàdúrà fún wa rí lórí prógráàmù. Ó ti gbàdúrà nígbà tá a ṣe 60 days fasting and prayer kan tẹ́ bá rántí, tí wọ́n wàásù lórí ìkùnà. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. Wọ́n ti dàgbà. Màmá ní ìgbè mi, wọ́n ní mi ìṣàmọ́dé. Bàbá ti lé ní 80. So bàbá ti dàgbà. So òkú màálù ni. Kálẹ̀mí náà wà Nàìjíríà ni. Ó yẹ dágbádá sọ́rùn ni. Torí bàbá náà jẹ́ fún mi. Wọ́n wà lára àwọn tó gbàdúrà tí Ọlọ́run lò láti tú mi sílẹ̀ lọ́wọ́ ogun ìdílé. Yóò dára fún wa. Ọ̀run ó tú ẹ̀yin náà sílẹ̀ lọ́wọ́ ogun ìdílé. Ọjọ́ tá a lò láyé kọ́ ni ó jà, bí ó ṣe bí tí a lọ nígbà tá a bá kúrò nínú ayé. Òun ni mo ṣe ń sọ gbogbo ìwọ tó wà nínú ayé ìrìpò ṣe rere. Kó má bàa jẹ́ pé nígbà tó bá dé àjùlé ọ̀run,
ní tó ò bá lórí o mo bẹ̀ ọ́ lórúkọ Jésù jẹ́ kí èèyàn máa ṣe bí sí ọ ìwọ máa fi rere san padà jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ rẹ láìda ìwọ máa ṣe rere padà fún wọn. Èmi tí mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yìí tó bá fi lè mú wọn tí wọ́n sọ tí ò dáa nípa mi kí wàá ní ìwọ tó ń ṣe ìránṣẹ́ Ọlọ́run. Àwọn tí Ọlọ́run ti gbára mi tú sílẹ̀ lọ́wọ́ ogun gan wọ́n tún sọ tí ò dáa nípa mi. Ọlọ́run mi iṣẹ́ téèyàn lè parọ́ fún mo mọ̀ tí n bá kàn sọ̀rọ̀ ẹni tọ́lọ́run lò mí láti tú sílẹ̀ ibi tó pariwo ẹgbogbo n bá sọ gbogbo yóò ti bẹ tí mò ń sọ yìí. What can I say unto the Lord? Kọ́lọ́run Olódùmarè ó ti dùn màmá mi nínú torí mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ wọn tó fún èmi gan náà nígbàgbọ́. Màmá mi tí ọmọ wọn kú tí mo máa ń gbàdúrà fún pé màmá Ọlọ́run ní kí n gbàdúrà fáwọn ọmọ yín mi ò mọ̀ dí àsìjọ máa ń gbàdúrà ṣùgbọ́n n tó wọ Ọlọ́run ló ṣe. Ọmọ wọn wà nínú ìjàmbá tó ṣẹlẹ̀ lÉkòó ẹni yóò pè mí láti last year kò bá mi kò wo program gan kò gbàdúrà pẹ̀lú wa mo tún pè pé kó má dàbẹ̀ pé ẹ ti ẹ̀ gbúrò mi ẹ̀ pè mí bá ní ẹ lẹ́mà o ẹ kọ ọjọ́ mẹ́ta àgbúrò yìí ìdí tẹ́bi iṣẹ́ wáyàn ni mò ń sọ fún yín tó ẹ lómi máa ń wò pé tí bá ní mi ò ní wá ọ tó o bá lọ kì í ṣe pé bóyá ìgbéraga ẹ ló máa ó kọjọ́ mẹ́ta tá a ti gbúrò yìí ní ṣàlàáfíà lọ́wọ́ àlàáfíà làwọn wà bísí náà ni ẹni tí Ọlọ́run lò mí láti yí ayé ọmọ ẹ̀ padà ọmọ ẹ̀ tó fẹ́ fẹ́ ọkùnrin fẹ́ fẹ́ ọkùnrin tí sì sunkún wọ̀lọ̀ Ọlọ́run sì lò bísí náà ni àwọn náà ń gbàdúrà àwọn ìdákẹ́ àdúrà àwọn náà ń gbàdúrà o à ń gbàdúrà kọ́lọ́sà àgbàdúrà gbogbo àmì o. Látìgbà náà ọmọ màmá mi wá kú ó ní first person to send the voice message ẹ lé dádì ṣé ẹ gbọ́ pọ́ ọmọ màmá báyìí kú ẹ gbọ́ kí ni ìtumọ̀ yún nítorí ìgbà tí Ọlọ́run bá fìyà jẹ ẹlòmíì ẹ̀ mọ̀ bá káàánú pé wáì tàmísì kó sọ fún mi pé èmi ò ṣe mọ̀ kó fẹ́ kú bàbá mi Adébóyè gan tó tẹ mọdún tí bàbá Adébóyè ti gbàṣẹ́ ìránṣẹ́ ń gbọ́ ọmọ wọn fẹ́ kú Ọlọ́run ò sì sọ pé Adébóyè ọmọ rẹ fẹ́ kú o. Nígbà tí màmá mi tó tú èmi sílẹ̀ nínú ogun tó yẹ pé tó bá sọ nǹkan bẹ́ẹ̀ ni mo máa ń bá nígbà tọkọ rẹ̀ wàásù tán lọ́jọ́ Sunday nígbà òdi Tuesday wọ́n náà sùn sórí iṣẹ́ àbáyé ni àwọn ò tiẹ̀ mọ̀ pé bàbá ti lọ àwọn kan jí wọn pé dádì ẹ sì dìde kẹ́ wá jẹun bàbá sì ti lọ lórí iṣẹ́ à ó wá sọ fún mi pé ṣe gbọ́ pọ́ ọmọ màmá mi báyìí kú tí bá wá sọ̀rọ̀ burúkú padà fún wọn ní dádì burú ṣé dádì wà burú àbáwọ̀ èèyàn la burú. Yóò dára fún yín lórúkọ Jésù mo kàn ń sọ gbogbo nǹkan yìí kí a lè wà tó dáa kádùúrà wa kó lè máa tètè jẹ́ ìtẹ́wọ́gbà ó ní mo ṣe ń sọ àbí kí ló ń sọ ó sọ fún mi pé ṣé wòlíì ni mí yìí ṣe dípọ̀ ọmọ màmá yìí fẹ́ kú màmá gan sì jẹ́rìí sí i pé n tó wọ Ọlọ́run ló ṣe torí gbogbo ìgbà tí bá ní ẹ̀yin èèyàn máa pè wọlé tí bá ti ní lórúkọ Jésù màá ní mọ́mì tẹ́ bá rántí lórí program mọ́mì kí ló dé tọ́lọ́run máa ń darí mi lọ sára àwọn ọmọ yín pé kí n má gbàdúrà fẹ́yìn àwọn ọmọ ní gbàdúrà fún ṣùgbọ́n bóyá ọmọ náà ò sì gbàgbọ́ nínú àdúrà bóyá kì í ṣe ẹni tí ń gbàdúrà ṣùgbọ́n bó ṣe wọ Ọlọ́run ló ṣe inú gan lọ́jọ́ náà tí ọmọ yìí lọ tó jáde ọ̀sẹ̀ tó ọmọ yìí jáde láyé mo ti rò pé màmá yìí ò ní join program wọ́n sì ti join program lálẹ́ ọjọ́ náà wọ́n ní dádì àwọn gbà pé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ máa ń sọ Ọlọ́run ní kẹ́ gbàdúrà fáwọn ọmọ mi ó wá pè mí lẹ́yìn ọdún kan ṣe mọ̀ pé ṣe gbọ́ pé ọmọ màmá báyìí kú ebi ṣe wòlíì bàbá tí mo jọ rèé lórúkọ Jésù kọ́ lọ́rẹ̀ mi bàbá yìí oyè lámì mo jọ n ò sì tí ì bẹ̀rẹ̀ ẹ jẹ́ dórí òkè ẹ mọ ẹni tí mo jọ èmi ò gbàgbàkúgbà o bàbá mi kò gbàgbàkúgbà ó ní wòlíì tó bá fẹ́ràn owó jù àtúbọ̀tán rẹ̀ ò ní dáa nínú ayé báyà pé mo máa ń tọrọ owó lọ́wọ́ wọn ni bó ṣe sọ̀rọ̀ lọ́jọ́ náà mi ní lẹ́nu ọ̀rọ̀ torí ẹ̀ lè rí mi láíláí kí n sọ pé mo fẹ́ ṣe kankan fún mi lówó láíláí yóò dára fún gbogbo yín lórúkọ Jésù ẹ ó sì ra àánú gbà èmi ò gbàgbàkúgbà wọn bàbá tí mo jọ ní ìdáhùsà ọ̀nì ẹ̀rí lórúkọ Jésù Ọlọ́run ó sì mú mi tayọ jù wọ́n lọ gan òtítọ́ tèmi ò tó tayọ ju ti gbogbo wọn lọ lórúkọ Jésù ìwọ tó o bá ti gbà ó dúró tó o bá ti gbà máa lọ ọjọ́ kẹyìn tí gbogbo wa bá pàdé báyìí ló wà rántí pé ọmọ burúkú yìí ó sì wí fún mi tó mi ò gbọ́ ni o yóò dára fún wa ẹ já pàdé lọ́la àwòrán àánúgbà o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ́ ràn mí lọ́wọ́ lórí ti màmá mi gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ lórí orí òkè
á pàdé láìpẹ́ lórí òkè. Ẹ rí i pé mò ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́, ẹ kàn rí mi ní pṣù, ó yá mo ti dé o, ẹ já pàdé lórí òkè lọ́jọ́ àkọ́kọ́. Àwa ẹ rí pérépéré, á tú pérépéré sílẹ̀, Ọlọ́run ó sì gbọ́ àdúrà wa. Ìyanu ó ṣẹlẹ̀, èmi ti gbà, mo ti gbaṣẹ́ yìí, mo sì ti gbà. Àṣeyè ni wọ́n sì ṣe, ọmọ tí yín náà ó sì ṣe láṣeyè, yóò ṣiṣẹ́ láṣeyè. Ẹ̀yin màmá náà ẹ jèrè ọmọ yín lórúkọ Jésù. Bí ẹ ṣe ń gbárùkù tì mí tẹ́ fẹ́ kí n jèrè iṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ̀yin náà ó jèrè àwọn ọmọ yín látòrí àkọ́bí dórí àbígbẹ̀yìn. Ẹ ní sunkún lórí ìkankan lórúkọ Jésù. Ìtàn wọn yóò bẹ̀rẹ̀ sí yí padà sí rere lórúkọ Jésù. A ó sì ra àánú gbà. Ẹ jẹ́ ká so oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ rí ọwọ́ Ọlọ́run nínú ìwòsàn tòní. Ẹ jọ̀ọ́ ó ní tí Ọlọ́run ní kí n fi ṣe o. Ẹ rí pé lórí program náà mo sọ pé kẹ́ ẹ kàn sí mi padà lẹ́yìn program. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo f'Olódùmarè. At the mention of your name, Jesus, every knee shall bow. Hallelujah. Àdúrà ń gbà ní ìjọ òkè àánú. Ìtúsílẹ̀ ìjọ tí Ọlọ́run ti ń tú ìdè. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni oyin mọ́mọ́. Ọ̀rẹ́ mi lọ tújú ká, ọmọ rẹ lé Jésù, aláṣepé ìgbàgbọ́, àtìlẹ́yìn o, tí kì í lójú tì mí o. Ìjíǹde náà ó dá mi lójú o, pé wà á rí. Ó ṣeun o, ó ṣeun o, ó ṣeun o, Jésù ó ṣeun o, ẹ bá mi kí olóore. Ó ṣeun o, ó ṣeun o, ó ṣeun o. Arúgbó ọjọ́ o ṣé o, bàbá mi àgbàlagbà òye o, ó máa ṣe o Jésù o, kábíyèsí o, ó kárẹ̀ o. Ó ṣeun o, ó ṣeun o, ó ṣeun o, Jésù ó ṣeun o. Ènìyàn ìbá máa yíyọ Olúwa fún oore rẹ̀ lórí àwa ọmọ ẹ̀dá. Ọpẹ́ ìyìn àtọlá o ni mo mú wá bàbá. Ènìyàn ìbá máa yíyọ Olúwa fún
ẹni abálàbà ní bàbá ìwọ la kọ́dá ayé o ìwọ la ṣẹ̀dá ọ̀run o pátápátá parí ọlá mọ̀nàmọ́ná ṣojú ọ̀run kẹrìírí ìwọ náà lọ́ba àwọn ọba o àképe níjọ́ ọ̀rọ̀ sunwọ̀n o òjò tó ń pa láboyún sí òpó ọmọ inú ẹ̀ àṣírí iyọ̀ nínú òkun ọ̀dádá tó dá gbogbo ayé pátá onímájẹ̀mú ọgbọ́n inú mi mímọ́ o ológo mẹ́sàn-án máa ṣàìfi yẹ apá rẹ̀ bàbá dáàbòbò orí àìbòmí. ẹni tó lórí là á forí fún kábíyèsí o níbi àtẹlẹ ọlọ́lá níbi ọba mi kìkì ọlá ìwọ làṣírí iyọ̀ nínú òkun máa ṣe ìfi yẹ apá rẹ̀ bàbá dáàbòbò orí àìbòmí. ẹ ṣe Jésù lọ́ba o ẹ mú adé ọba rẹ̀ wá o ẹ gbé ga. ẹ ṣe Jésù lọ́ba o ẹ mú adé ọba rẹ̀ wá o ẹ gbé ga. ẹ ṣe Jésù lọ́ba o ẹ mú adé ọba rẹ̀ wá o ẹ gbé ga. ẹ ṣe Jésù lọ́ba o ẹ mú adé ọba rẹ̀ wá o ẹ gbé ga. Oyè oyè yeye gbogbo ayé ìmọ̀ kí Jésù kú iṣẹ́ o. Oyè oyè yeye gbogbo ayé ìmọ̀ kí Jésù kú iṣẹ́ o. Olóyè oyè yeye gbogbo ayé ìmọ̀ kí Jésù kú iṣẹ́ o. Oyè oyè yeye gbogbo ayé ìmọ̀ kí Jésù kú iṣẹ́ o. Oyè